ẹ̀yin tèmi ó yá jẹ́ kí n máa gbọ́ Oòduà greatest Oòduà. Ẹ̀yin ọmọ ilẹ̀ Oòduà nílé lóko lẹ́yìn odi, àwọn tí Oòduà tọkàntọkàn, àwọn ọmọ ìran ọmọ lọ́lá olówó ọmọ lọ́lá ọmọ níyì, ẹ̀yin ọmọ ìran aládé tí n bá ti rí yín lẹ́yìn mi inú mi máa ń dùn, ara mi máa ń yá gágá ni. Ó yá great ẹ̀yin ọmọ Oòduà, mo ní great ẹ̀yin ọmọ Oòduà, mo ní greatest ẹ̀yin ọmọ Oòduà, great Oòduà. Kí ló ń ṣẹlẹ̀ yín ìyá mi ẹ̀yin bàbá mi? Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ tí ń gbọ́ mi àbí tẹ́ tí ń wò mí. Èmi ọmọ yín ni o, àbúrò yín, ọ̀rẹ́ yín, ìyàwó yín, méètì yín tí ẹ mọ̀ sí Ọmọdára, tí à ń pè ní Dara Talk Show. Mo kí yín ẹ kú ojú ọjọ́ o. Happy weekend to you wherever you are listening to me or watching me. Ẹ káàbọ̀, mo kí yín, mo fi gbogbo ara kí yín, mo kí yín nínú Olúwa, mo forúkọ Jésù Kristi mo fi kí yín. Bàbá mi tó ní ayé tó ní ọ̀run, ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni, ọ̀wàwàwọ́wọ́ òwòwòwáwọ́, ọba tá a wá tá a rí tí ìpẹ̀kun rẹ̀ tí sì ń jẹ́ tó wà lóde ọ̀run, ọba tó wà lẹ́gbẹ̀ẹ́ wa, nínú wa, ní àyíká wa, ní gbogbo nǹkan tá a bá ń ṣe nínú ayé. Ibẹ̀ lẹ ti máa rí Ọlọ́run mi, ọba tí ń ṣe ohun tí ẹnìkan ò ṣe rí, olú mímọ́ tí ń jẹ́ mímọ́, tí ń sọ mímọ́, tí ń rin mímọ́, tí ń ṣe mímọ́, tí ń ṣe. Ẹ̀yin nìkan ni mímọ́ Ọlọ́run ìyanu, òkìkí ọ̀kàkà, òkìkí tí kí mo láyé ọba kìkì tán, ọba tó ní ayé àti ọ̀run, tó fi ayé ṣàpótí ìtìsẹ̀, tó fọ̀run ṣe ilé, ọba àná, ọba òní, ọba ọ̀la, ọba mi tó lọ kánrin kẹsẹ̀, ọba tí ò ní bẹ̀rẹ̀ tí kò ní òpin, ọba tí a kò fi jẹ tí ń fẹ́ ní jẹ, ọba tí ń gbàdọ̀bálẹ̀ ọba, the only ọba tí mo mọ̀ ní kábíyèsí, ọba tó bá tilẹ̀kùn tẹ́nìkan ò lè ṣí, ọba tó bá tì tẹ́nìkan ò lè ṣí, ọba tó bá ṣí tẹ́nìkan ò lè tì, ọba tó bá pa tẹ́nìkan ò lè jí, ọba tó bá jí tẹ́nìkan ò lè pa. Ẹ̀yin nìkan ni kábíyèsí. Mo forí balẹ̀, mo fi ayé mi gbogbo tẹ́ fi fún mi nínú ayé, lọ́mọ, lọ́kọ, níṣẹ́, gbogbo nǹkan tí mo ní pátápátá mo yọ̀ǹda rẹ̀ fún ẹ̀yin Ọlọ́run, ọba tó ní ayé àti ọ̀run mi. Èmi inú àwọn ènìyàn, ọba tó ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. Olú mímọ́, Ọlọ́run mímọ́, ọba òkè, ọba ilẹ̀, ọba igi, ọba omi, ọba erùpẹ̀, ọba ènìyàn, ọba ẹranko, ọba òfurufú, ọba ẹyẹ, ọba eku, ọba ẹja nínú ibú. Ha bàbá mi o, the lily of the valley, the rose of God Almighty. Akìkì tán, àyìnyìn tán, àsìsì tán, àgbé ìgbé tán, ọba tí akìkì tán tí a lè dárúkọ rẹ̀, tórúkọ rẹ̀ tó lọ kánrin kẹsẹ̀, olórúkọ tí ò ní pẹ̀kun, olórúkọ tí ó lọ rẹpẹtẹ, olórúkọ ńlá, òyígíyigì, Ọlọ́run ìmọ́lẹ̀. Ọba mi o, kábíyèsí o, Ọlọ́run ìmọ́lẹ̀. Ìjọ tilẹ̀ ti mọ Ọlọ́run rí, ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́ tí ò bá tí mọ Ọlọ́run jẹ́ tètè lọ mọ Ọlọ́run, torí pé Olú mímọ́, ọba tí mú rírí jáde kúrò nínú àìrí ni, ọba tí sẹni tí ayé bùkún tó ń sọ dẹni tí ẹni ìbùkún, ẹba tó ń tú orí ẹni tí ayé ti bàjẹ́, ẹni táyé tilẹ̀ ti kọ̀tì, ìpè kò sí ọ̀nà àbáyọ mọ́. Bàbá mi á mú rírí jáde kúrò nínú àìrí. Tó o bá sọ pé ó ti tán, bàbá mi á lóun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, òwò kẹ̀ǹbẹ̀rẹ̀ bí ìjà, ọba tó lọ kánrin kése, ẹlẹ́yinjú àánú, Ọlọ́run ìmọ́lẹ̀. Mo fayé mi jì ọ́ o bàbá mi. Dara Talk Show mo fi jì ọ́, ìwọ ló sọ Dara Talk Show kalẹ̀. Ẹ̀yin lẹni mi, bàbá mi bẹ́ẹ̀ tí ń ṣe, ẹ tún wá ṣe jù bẹ́ẹ̀ lọ. Speak through me, anoint my tongue. Father, oh Lord, take absolute control of this program today. I cover every one of you with blood of Jesus, and I cover this show and myself and my household with the blood of Jesus. Let the blood of Jesus that speaketh better than the blood of Abel begin to speak in every area of your life, in the mighty name of Jesus. Ǹjẹ́ àti rí bí kan tó ti rò pé wọ́n ti sọ pé kò sí ọ̀nà àbáyọ fún ẹ, okay, ó fẹ́ bí ọmọ, doctor ti wá fún ẹ ní certificate pé ọmọ ò lè róyún ní. Èmi ń sọ fún yín wípé ọba mi tó ṣẹ̀ṣẹ̀ máa ń bẹ̀rẹ̀ nígbà táyé bá sọ pé ó ti tán ni. Bẹ́ẹ̀ ni wọ́n lè lóyún, kí ló dé tẹ́ lè lóyún? Ṣé bọ́ Ọlọ́run lọ́ba tí ń pe, Ọlọ́run lọ́ba tí ń fún ni, ọba tí ṣe operation tí kì í lójú àmì. Á fún ẹ lọ́mọ alálùbáríkà kò ṣọmọ gbàjẹ́ ìsinmi, òun wọ́kọ̀ ni àbó òun wáya, ó ti rò pé kò sí ọ̀nà àbáyọ, ṣùgbọ́n lọ túwà rẹ̀ o. Tó o bá ti túwà rẹ̀ ṣe tán, ó ṣe jọ̀wọ́ ẹ̀fọ́ Ọlọ́run. Ọlọ́run nìkan ló lè ṣe gbogbo nínú gbogbo. Kábíyèsí Ọlọ́run ìmọ́lẹ̀. Thank you my Lord Jesus.
In Jesus' mighty name I pray. Amen. Bẹ́ẹ̀ ni àkọ́bí nínú àwọn èkó. Bẹ́ẹ̀ ni àkọ́bí nínú àwọn èkó. Ẹ̀yin tí Oòduà gang. Great Oòduà gbígbì. Great Oòduà gbàgbà. Great Oòduà nation. Gbàgbà gbogbo. Kí ló ṣẹlẹ̀ ẹ̀yin tèmi in the house? Ẹ pẹ̀lẹ́ káàbọ̀. Ṣé dáadáa lẹ wà? Ẹ kú ọjọ́ mẹ́ta o. Yorùbá ló ní tó bá ti tọ́jọ́ mẹ́ta tá bá ríra ẹni ẹ̀kọ́ àti làákì, ṣùgbọ́n àti ìtọ́jọ́ mẹ́ta tá ríra wa. Ṣùgbọ́n mo ti miss yín dànù, mo miss yín dákú. Kí ló dé tí mi ní miss yín? Èmi ò lè dá jẹ́, mo máa sọ fún yín, mi ò lè dá jẹ́. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí dára ò lè dá jẹ́ o. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí dára ò lè dá jẹ́. Láìsí ẹ̀yin kò lè sí èmi. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin ní èjìká tí kò jẹ́ káṣọ ó bọ́ lọ́rùn dára. Aṣọ yìí yín ò ní fàya láéláé. Ẹni ọkàn yín ní ó bu ẹwà kún yín láyé lórúkọ Jésù. Èṣù ò ní ka, ikú òjijì ò ní ka, àìsàn ò ní ka. Ìfẹ́ tẹ́ ẹ ní sí mi, Ọlọ́run á tún bá mi nífẹ̀ẹ́ jù bẹ́ẹ̀ lọ sí yín lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin mẹ́tì mi káàkiri orílẹ̀-èdè àgbáláyé tẹ́ ń pè mí, tẹ́ ń yẹ̀ mí wò, ṣàlàáfíà ló wà o, everything wà okay. Àdúrà yín lọ́tùn lósìn, mo dúpẹ́ pé òkun o. Mi ìmọ̀ nǹkan tí mo fi lè san oore, ṣùgbọ́n mo kàn sọ fún yín pé mo mọ gbogbo ẹ̀, mo mọ̀ lóore. Ẹ ṣé gan ni. Ẹ̀yin lè jìká mi tí ò jẹ́ káṣe ó yọ lọ́rùn mi bọ́. Bẹ́ẹ̀ ni, aṣọ yìí yín ò ní fàya. Mo dúpẹ́ lọ́wọ́ yín. I love you all. I've always said it. Mo ti máa ń sọ ní gbogbo ìgbà yí pé ẹ̀yin Yorùbá race, mi mọ̀ kọ́tẹ́ ẹ̀yin lẹ ṣogun sí mi o. Ẹ̀yin lẹ ṣogun sí mi, ẹ̀yin lẹ ṣogun ìfẹ́ sí mi, ẹ̀dẹ̀ mọ̀ pé mi mo bọ́ ṣe nífẹ̀ẹ́ èèyàn. Tí mo bá ti nífẹ̀ẹ́, mo máa nífẹ̀ẹ́ kọjá àyè ni. Ìfẹ́ yín ló ń pa mí bí ọtí. Báwo ni mo ṣe máa rí àwọn ìran mi, ìran ọmọ aládé, ìran olówó, ìran ọlọ́lá, ẹ̀yin ẹni yìí, ẹni ẹ̀yẹ, ẹni àtàtà láwùjọ, irú yín ni wọ́n fi ń tọrọ. Ẹ̀yin gan carry glory, mọ orú glory tẹ carry. Àwọn ènìyàn tí wọ́n bá rí yín, wọ́n á máa rí glory yín, wọ́n wá máa jealousy glory yín. Ẹ wá máa béèrè pé kí ni mo ṣe fún? Mi ìmọ̀ mọ́ wọn o, mi ìmọ̀ rí. Kọ́kàn dédé ètì mi ni, wọn kàn dédé ètì ẹ ọmọ Oòduà tọkàntọkàn, wọn kàn dédé ètì ẹ ìwọ ọmọ ìran aládé, nítorí pé a kì í rọmọ ọba ká má rí dànsákì lára ẹ. Ìran ọmọọba aládé, ọmọọba aládé ni ọ́. Bẹ́ẹ̀ ni ó ti di dandan, ẹwà aládé gbúdọ̀ wà lára, ẹwà ọmọọba gbúdọ̀ wà lára. Gbogbo ibikíbi tó bá dé, wọ́n gbúdọ̀ máa ṣe ránkà dédé ẹni. Mo fẹ́ kó mọ ìyá rẹ̀. Bẹ́ẹ̀ ni, ẹ ṣé gan ni ẹ̀yin bàbá mi. Láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ, ẹ jẹ́ á sáré acknowledge àwọn ènìyàn wa. Ààrẹ Adébísí Adégòkè, ẹ̀ka lẹ́mà, ẹ̀ka lẹ́sà, ṣé dáadáa lẹ́wà. David O. Odediran, good evening sir. Oli is the name. Yes, you are welcome. Oritoke Adekunle, thank you very much. God bless you. Yomit Ota Obayomi, you're welcome sir. Thank you. Jadesola Olaguju, thank you for joining. Olasunkami Abisola, Ajeronke Jamabeth, Folashade Kehinde, ìyá mi tó yé kébù tó fine tó sure. Ṣé dáadáa lẹ́wà, ẹ káàbọ̀ sórí ètò. Okewos JK, thank you for joining. God bless you. Thank you. Amokemi Fini, Foluwa, mama mi tó sure, tó pretty, tó sha pro, tó sha pra. I love you, dad. Thank you, my mommy. Olamide Bolarinwa, Modupe Opakunle, thank you for joining. God bless you. Thank you. Ashabi Adeyeti, Abigail Obafemi, Abigail Obafemi, Jadisola Olaguju, Adijat Ibrahim, Olajide Oluwatuyi, Molade Ogbara, Olasunkami Abisola, James Lana. Thank you. Olufumilayo Yediji. God bless you. Thank you, every one of you. God bless you. Thank you. Ẹ má bínú ẹ̀yin èèyàn mi, tí bá ní pé ká má bẹ̀rẹ̀ sí ní acknowledge àkókò á lọ, gbọ́n láti inú ọkàn mi wá. Mo dúpẹ́ pé òkun ní dálé ayé ṣe, ní dásùn, ní dájí, ní dájẹ, ní dámú. À ń jáde kò sẹ́ni tá sọ bye bye, à ń wọlé kò sẹ́ni tá sọ pé welcome. Lórúkọ Jésù, ọ̀run á bá wa fòpin sí. I love you all. Thank you very, very much. I don't know what to say. Really, I just love you all. Ẹ̀yin ọmọ Oòduà tọkàntọkàn. Orílẹ̀ tó tẹ ilẹ̀ Oòduà dó. Ó ló ń jàjàrà ẹ. Ṣé rí wọn bá táwa ń ṣe kékeré ni.
tó bá jẹ́ wípé a ní ojú inú ni a rí nǹkan tó ń lọ níwájú ni gbogbo àwọn ọ̀tẹ̀ àwọn tó ń gbógun pé wọn ò ní jẹ́ kẹ́ jáde ṣe rálì tẹ́ bá ṣe rálì wọ́n á nà yín wọ́n á gún yín wọ́n á ṣe kínní ó dùn mí mo wò ó mo gbọ́ mo rí i pé a lè rí láàárín àwọn ọmọ ìran aládé tẹ́ pera yín lọ́mọ Oòduà lórúkọ èèyàn tẹ́ ẹ̀ ń jẹ́ tẹ́ bá dé ibikíbi lórílẹ̀‐èdè àgbáláyé bówó yín ọlá yín ṣe tó tẹ́ bá máa bí wọ́n tẹ́ bá máa introduce ara yín ẹ̀ lẹ wá láti Nàìjíríà I'm a Yoruba man or a Yoruba woman jọ mo wá bí ẹni if you are a Yoruba man or a Yoruba woman you are proud to be why tó ṣe sọ pé wọn nígbà kí ilẹ̀ Odùduwà kí Odùduwà tí ó tẹ ilẹ̀ rẹ̀ dó kí wọ́n gbé ọwọ́ wọn sókè kí ilẹ̀ rẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní mú èso rere jáde wá èso rere wà ní ilẹ̀ Yorùbá lákọ̀ọ́kọ́ náà ká tó máa wọ ní ètò lọ mo rí wípé púpọ̀ nínú àwọn ọmọ Yorùbá àgàgà yín tí ẹ̀ ń gbógun ti ìrìn àjò ìjà agbára fún ilẹ̀ Odùduwà lọ́wọ́lọ́wọ́ mo rí wípé kò ń ṣe pé púpọ̀ nínú yín ẹ̀kàn hate wa mo jókòó ọmọ ẹ̀ mo fi inú mo fi ọkàn bá lọ mo wá rí wípé kò ń ṣe pé bí hate wa náà bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n ẹ ti give up on Nigeria ẹ ti give up on any solution that anybody bá bring ẹ ti give up on a situation pé situation Nigeria ó ń bọ̀ wá dá o everything yìí máa wà okay many of you ẹ ti give up wípé kò sí ikọ́ rere kan ò lè jáde wá láti Nigeria àbí pé ilẹ̀ Odùduwà tá tilẹ̀ ń sọ̀rọ̀ nípa pé ẹ wo ẹ má dá wọn lóhùn kinní kan ṣebí tán bá gbé Odùduwà náà ṣebí the same àwọn tó wà ń bẹ́ẹ̀ náà tó máa jákẹ́ the same ni èmi wá sọ fún ìwọ tí òye ilé ayé ò tí ì yé ibi tó bá rìn mọ́ ló máa mọ̀ mọ́ ṣùgbọ́n èmi sọ fún ẹ̀yin tí ẹ nígbàgbọ́ nínú Ọlọ́run wípé nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ọ̀rọ̀ Odùduwà Ọlọ́run ló ń ṣe kò kì í ṣènìyàn torí pé èmi gan mi mọ̀ wípé Ọlọ́run á padà gba gbogbo àkóso àti wípé àwọn èèyàn á gbọ́ káàkiri báyìí a rò pé ìrìn àjò yìí sì máa gùn ni ṣùgbọ́n Ọlọ́run wá ń ṣe ju bá ṣe expect lọ ìwọ tó olùgbọ́ mi tó ń wò mí tó jẹ́ ọmọ Oòduà tọkàntọkàn ṣùgbọ́n tó ti rò ó pin pé kò sí ọ̀nà àbáyọ fún Nàìjíríà Odùduwà láti gbà àbí tó rò pé nílùú Nàìjíríà yẹn ṣé pé àwọn gọ́ọ̀mẹ̀ntì wa wọ́n wá fàyè gbà yín kẹ́ jẹ́ Odùduwà tẹ́ bá tilẹ̀ gbé Odùduwà tán ṣebí the same problem náà ni èmi wá sọ fún ẹ pé má kúde ikú tó bá jẹ́ èmi nìwọ ni irú ìgbàgbọ́ tèmi ní nínú nǹkan tí mi tí ì rí ó náà pè ní faith tí Ọlọ́run tó béèrè nínú lọ́wọ́ wa nínú Bíbélì bóyá Kristẹni tilẹ̀ ní ọ́ yá mi létí inú ẹ̀ kí sọ̀rọ̀ síbẹ̀ Bíbélì ní bí ìgbàgbọ́ rẹ bá tilẹ̀ kéré bí hóró mustadi ìgbàgbọ́ faith tó bá kéré bí hóró mustard ẹ̀yin tí ẹ bá ti rí mustard seed rí ẹ lọ wò very tiny ó ní bí ìgbàgbọ́ ẹ bá kéré bí bẹ́ẹ̀ yẹn ó ní ìwà pàṣẹ fún òkè kókè ó ṣìdí òkè á sì ṣìdí nígbà tó pera rẹ ní mùsùlùmí òdodo tó pera ẹ ní kìrìsìtẹ́nì òdodo àbí ẹlẹ́sìn àbáláyé òdodo tilẹ̀ ní ọ́ kí ló dé tó gbàgbọ́ lọ́wọ́ lára onílẹ̀ ta ní onílẹ̀ tá à ń sọ Ọlọ́run ọba tó dá ìwọ tó nu mi àtẹ̀jẹ̀ ara ẹ tó lè pa tó tún lè jí ọba tó dá ayé tó dá ọ̀run tó fi ọ̀run ṣe ilé tó fi ayé ṣàkótì ìtìsẹ́ rẹ̀ òun ni à ń pè ní onílẹ̀ bẹ́ẹ̀ ni aṣáájú ogun títún kẹ́yìn ogun ọwọ́ kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà nígbà tí ìwọ ológun bá sọ pé ò jagun mọ́ bàbá mi á lóun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o má bẹ̀rù má fòyà má jẹ́ kẹ́ omi náà kọ́ ẹ̀ Odùduwà yìí àgbà ni ṣùgbọ́n èmi wá sọ pé gbogbo fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ rò wípé ìjọ October 1st ẹyọ iṣẹ́ ni wọ́n fẹ́ wá jàjà wọ́n fẹ́ wá gbé Odùduwà lọ́jọ́ yẹn wọ́n fẹ́ dé Odùduwà nation sílẹ̀ ìjà agbára ẹ̀yin fún àǹfààní ẹ̀yin tí tí mọ bó ṣe ń lọ èmi ìbá ròyìn pé ẹ lè pè mí ẹ lè pè Kóìkì ẹ lè pè Òṣàtọ́lá ẹ lè pè gbogbo àwọn èèyàn tó ń wà bẹ́ẹ̀ àti bí ẹ tàbá tẹ̀ fẹ́ pa àwọn wọ̀nyí bí ẹ lára àwọn èèyàn tó súnmọ́ yín yálà lọ́rẹ̀ẹ́ lẹ́bí ni àbí níbi iṣẹ́ ẹbí wọn wá ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ ìjọ yẹn a fẹ́ ṣe ẹ̀hónú pé a fẹ́ fi hàn gbogbo àgbáláyé àti gọ́ọ̀mẹ̀ntì wa ní Nàìjíríà yìí pé ní ọjọ́ yìí o ẹ̀yin àti èmi gẹ́gẹ́ bí ọmọ Oòduà tọkàntọkàn àti Oòduà rere a fi ẹ̀hónú wa hàn pé àwa ò sọ pé kẹ́ má ṣe Nàìjíríà o fún àǹfààní àwọn tó bá ń twist ẹ̀ fún yín tí wọ́n sọ òótọ́ ọ̀rọ̀ fún yín ni mo ṣe ń ṣàlàyé yìí àwa ò sọ pé a fẹ́ wá dí ìjọba Nàìjíríà lọ́wọ́ àwa ò sọ pé ìjọba Nàìjíríà ẹ má ṣe Nàìjíríà mọ́ o ẹ lè má ṣe Nàìjíríà lọ ṣùgbọ́n àwa ní kọ́kọ́ ni ẹ̀yà tó wà tó parapọ̀ tó fi jẹ́ Nàìjíríà náà at least ẹ̀yà bíi mẹ́ta ni which is Yorùbá Hausa Igbo so àwọn ọmọ Ìgbò Biafra tipẹ́tipẹ́ náà ti wà lẹ́nu ẹ̀ àsìkò táwọn bẹ̀rẹ̀ àwa á fi wọ́n rẹ́rìn ni pé kí ni rándanrandan tó ń ṣe láìmọ̀ yìí pé oyè tó kanra wo ó padà bọ̀ wá kanra ẹ̀dẹ nígbà tó dẹ̀ ti wá kan àwa tó ti kan ìwọ tó ti kan èmi báyìí kí ló dé tó pakuru mọ́
wọ́n gbé olóòlè bá wọn gbé kí náà gbé kiri má wọ́ọ̀rì jẹ́ kán gbé sẹ́yìn kùlé ẹ̀ wà lẹ́ẹ̀tọ́ bá wá padà gbé sẹ́yìn kùlé ilé ẹ̀ ó máa lè dágbé ọlọ́run ọba ń gbọ́ ó lè dágbé kò sírò agbára tó ní láyé ó lè dágbé nítorí pé àwọn tí ìbábá ẹ̀ fọwọ́ gbé nígbà yẹn wọ́n á ti rìn lọ síwájú ìwọ sì wà lẹ́yìn, you are behind. Ìtẹ̀síwájú Oòduà nation fún àǹfààní ẹ̀yin tẹ́ ń pariwo ẹ̀yọ after October ẹ máa rí wọn ní gbúrò wọn mọ́, wọn ní ṣe kinní kan mọ́, àgbọ̀nrín ìṣílẹ̀ ń jẹ títí di ìgbà tí Ọlọ́run bá fi àṣẹ sí ní wọ́rọ́wọ́. Kò ń ṣe ọ̀nà ogun àti ọ̀tẹ̀ tí ẹ̀yin ọ̀bàyéjẹ́ ẹ̀yin ìkà kò dé ṣe pé ẹ̀ ń rí jẹ nínú situation tó wà nílẹ̀ yìí, ẹ̀yin gan lẹ jìyà jù nú ẹ̀ o, ìyà ń jẹ yín burúkú ẹ̀ ráṣọ wọ o, ọ̀rọ̀ ilé property là ń bá yín so oúnjẹ àárọ̀gùn òtí ẹ̀ tí ìbáta lẹ́mu ẹ̀yin yẹn lẹ máa sọ yí pé rárá kí náà sọ Odùduwà wo kò sí nǹkan kan. Kí ló dé? Ṣé epo náà ni kò mú wá ní àbáta àbíyọ̀ tó ṣe bẹnu àtẹ́lu iṣẹ́ bàbá mi? Ló ṣe ròyìn pé gbogbo àwọn tí wọ́n dìde tí wọ́n sọ̀rọ̀ nípa Odùduwà nation ẹkàn ròyìn pé wọn ò níṣẹ́ ní o, ìgbà tí wọn ò níṣẹ́, ìgbà tí jẹ́ pé gbogbo nǹkan wà òkè fún wọn ò ní wọ́n ṣe ń ṣe. Rárá o ìpè tí ò yé òun ló padà pọ̀ ju o. My dear, mo níṣẹ́ bàjẹ́, mo dẹ̀ mọ̀ pé gbogbo àwọn tó ń sọ̀rọ̀ gbogbo wọn á jẹ́ ìyàwó ilé àti ìyálé ilé àti baálé ilé tí wọ́n ní ọmọ tí wọ́n dẹ̀ ń ṣe ọkọ rere ní ọ̀dẹ̀dẹ̀ wọn lórí aya wọn. Bẹ́ẹ̀ ni abẹ́ ọkọ lèmi gan náà wà àtàwọn ẹlẹgbẹ́ mi tó kù. Gbogbo wa ládẹ̀ ń ṣiṣẹ́ kò sọ́mọ ọlẹ́ nílùú òyìnbó àfàwọn àwọn olè alápámáṣiṣẹ́ tó jẹ́ wípé ọmọ nìkan ní ọ̀nà tó ń bìlíìfì pé tó bá ti ń wín ọmọ ìjọba yìí tówó bá ti ń dé láì mọ̀ wípé ìyá yín ọjọ́ alẹ́ lẹ fi sí. Bẹ́ẹ̀ ni ó dàrọ̀ dá òjò gbogbo ẹ̀yin tẹ́ ń bímọ àbí ìbí tán tó jẹ́ pé torí kò ń ṣe pé bí àwọn ọmọ yẹn ló ń wù yín bí torí owó tẹ fẹ́ gbà ń bẹ́ẹ̀ ni. Ó dàrọ̀ dá òjò kálábùradà yín tó mọ̀ pẹ́rù lẹ gbé dání. Ẹ má wọrí àtòyìn tí ẹ máa ṣe lọ, ṣùgbọ́n láìsí bẹ́ẹ̀ gbogbo wa pátá la jẹ́ ẹni tó níṣẹ́ lọ́wọ́. Ṣùgbọ́n ìfẹ́ ilẹ̀ wa àgàgà ìwọ tí òun gbógun ti iṣẹ́ ìgbòmìnira Odùduwà yálà lọ́kùnrin àbí lóbìnrin, lọ́mọdé ní àbí lágbàlagbà, bẹ́ẹ̀ ni ìfẹ́ ẹ̀ la ní dojú gẹ̀ kò yé ni. Ìfẹ́ ẹ̀ ló ń pa wá lọ, ìyà tó ń jẹ yẹn ni mo fẹ́ kọ́lọ́run bá wa fẹ̀kún sí. Ọmọ ẹ̀ tí ó jáde yunifásítì tó fi owó igi, owó ata, owó pure water, owó gbogbo ẹ̀ tó fi rán lọ sí yunifásitì pé tó bá jáde á padà ríṣẹ́ gidi, ṣọmọ á bẹ̀rẹ̀ sí ní jiná fún ẹ̀jẹ̀ wá fẹ̀yìntì wá jẹ́, wọn máa padà jẹ́ kó jẹ́, ìjọba Nàìjíríà ò jẹ́ kó jẹ́, àwọn àbọ̀dé kan àwọn àgbàbọ̀dé kan wọ́n ti gbàbọ̀dé ẹ̀tọ́ tó tọ́ sí ọmọ ẹ láti fún ẹja àti títì ẹ, wọ́n ti gbà mọ́ra wọn, wọ́n ti kó fọ́mọ wọn. Àwọn yẹn là wá sọ pé kí ìwọ àti èmi kájọ fọwọ́sowọ́pọ̀ báyìí ká gbógun ti ìwà ìbàjẹ́, ẹ jẹ́ á lọ sí ilẹ̀ Odùduwà nation nítorí wípé irun tá a jẹ tá a mú ní ilẹ̀ Odùduwà nation onílẹ̀ ti padà pèsè ẹ̀ fún wa. Mo bi yín ní ṣẹ́yìn ò mọye oríṣiríṣi nǹkan àlùmọ́ọ́nì àdáyébá tí a ní ní ilẹ̀ wa ní South West, gbogbo ẹ̀ ló wà ń bẹ́ẹ̀. Àbẹ́yìn ò mọ̀ pé internal revenue gan tí gbogbo wọn pariwo economy Nàìjíríà àìmọye ní ọ̀rọ̀ South West ẹ mọye ipa tẹ́ ẹ kó ipa more than 80% lára owó tí wọ́n fi ń tọ́ pé Nàìjíríà ń jẹ́ Nàìjíríà. Àbẹ́yìn ò mọ̀ ní kí ló dé tó wá jẹ́ pé irú ìwọ tó yẹ kó fọwọ́sowọ́pọ̀ ká dá ìjọba títí wa sílẹ̀ ká gba orílẹ̀-èdè wa as a nation. Sórí gbogbo nǹkan àlùmọ́nì tó wà ní ilẹ̀ wa, irú ilé tí bàbá Aṣíwájú Jagaban tí ó mú tó sọ di ogún ìní ẹ̀, ṣẹ́yìn ò mọ̀ pé Jagaban sọ dogún ìní ẹ̀. In fact mo gbọ́ dẹ́ndé ọ̀rọ̀ lẹ́ni látẹ̀kọ́, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń pariwo kiri lórí show, tẹ̀ ń disturb àwọn èèyàn kiri, tẹ̀ ń flag show kiri torí Tinubu, wọ́n ní kò ṣe torí pé nífẹ̀ẹ́ Jagaban o, wọ́n ní in fact Jagaban ò tiẹ̀ mọ̀ yín, kò mọ̀ pé yẹ́ ẹ̀ tiẹ̀ wà láyé ẹ̀ ń jórúkọ kan, kò tiẹ̀ mẹ́yẹ tó ṣu yín rárá. Ìṣẹ̀lẹ̀ yín ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ẹ fẹ́ kó notice yín torí kó lè fún yín ní nǹkan kékeré. Sórí páyé ẹ ti ta, sórí pé inú ẹ ti bu, because tí inú ẹ ò bá bu, èmi sọ pé kó fọwọ́sowọ́pọ̀ kí gbogbo wa fọwọ́sowọ́pọ̀. Sórí gbogbo ogun tí Jagaban tó fàyàdé tó sọ di ogún ìyá àti bàbá àtàwọn ọmọ àti ìyàwó ẹ̀ yẹn, ṣé òun epo ogún ti ẹ tọmọ ẹ tọkọ ẹ tìyàwó àti tèmi ni?
ogún tí ìwọ ẹbí ẹ generation to generation wọ́n máa jẹ ẹ máa be happy ní Odùduwà nation. Eku á ké bí eku, ẹyẹ á ké bí ẹyẹ, ọmọ ènìyàn á fún bí ọmọ ènìyàn ní ìlú tó jẹ́ wípé ibi tí ó máa bá relation, in fact bí wọ́n ṣe máa ṣe ìlú yẹn Ọlọ́run ló máa ṣe bẹ́ẹ̀. Gbogbo ẹ̀dá tó bá dẹ̀ máa gbàbọ̀dè fún ilẹ̀ Odùduwà nation láti má jẹ́ kí gbogbo nǹkan tá a fẹ́ kó bọ́ sí onílẹ̀ fúnra lára ẹ̀ lá discipline wọn, ìyẹn ò sí lọ́wọ́ wa. Ṣùgbọ́n ẹ̀bẹ̀ kan ni mo máa bẹ̀ ìwọ olùgbọ́ mi, mo bẹ̀ ẹni tó bá ní ò believe yìí pé kò sí ọ̀nà tó fi fẹ́ gba Odùduwà àjù bí 5,000 lọ láàrin millions. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, ó rí pé kò yé ilé ayé ò yé ego, kò yé ẹni, because tó bá yé ẹni wàá mọ̀ pé kéyìn kún gbogbo ẹnu báyìí òun kọ́ ni beauty. Tá a bá pọ̀ ju bó ṣe yẹ lọ gan at the beginning báyìí ó padà ó lè jẹ́ pé ó máa wọlé ní gbogbo ẹ̀ á máa ṣe wóyówóyówó oníkálùkù wo ní serious. Mo ní níwọ̀nba àwa tá a sọ pé àṣetán àti ṣetán yìí, kí ló dé tó ń gbógun ti wá, kí ló dé tó ń gbógun ti ṣe Ọlọ́run? Ṣó fẹ́ kí Ọlọ́run gbógun ti ẹni? Ìwọ ò ń gbọ́ mi tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ tó o bá jọ ọmọ Odùduwà bí, torí mi yàtọ̀ fún ọmọ Odùduwà náà ló ń gbógun. Ọmọ Yíbò máa gbógun, abẹ́yìn ò gbọ́ ni ẹ ní tìjú. Ọmọ Yíbò gbógun ti Odùduwà, àwọn ọmọ Ẹdó ní middle belt Haúsá gan wọn padà gbógun ti Odùduwà nation pé wọ́n ṣe wá béèrè fún Odùduwà nation. Ìyàlẹ́nu àti ìbànújẹ́ àti ìtìjú ló jẹ́ fún mi pé ìwọ ọmọ ìran Odùduwà ìkan ló jẹ́ nínú àwọn ọmọ ìran Odùduwà, ìwọ ló tún bá wọn gbógun ti ìran rẹ. Ṣé orí pépè ń jà ẹ́? Ṣé o fẹ́ kí onílẹ̀ gangan kó kọjú ìbínú sí ẹ? Tí onílẹ̀ bá kọjú ìbínú sí ẹ, ó kù bí tó fẹ́ rú gbà. Ṣé o fẹ́ kó wà lára àwọn ẹ̀jẹ̀ tá fi ṣètùtù ilẹ̀, tá fi tẹ ilẹ̀ Odùduwà dó nítorí pé gbogbo àwọn ẹ̀jẹ̀ aṣẹ́ ní ọ̀dàlẹ̀, òjálẹ̀ onílé fi bó tiẹ̀ mọ́lẹ̀, àwọn ọ̀bàyéjẹ́, àwọn tá fẹ̀jẹ̀ sínú tá fẹ̀jẹ̀ dúdú sínú tá funfun jáde, ẹ̀yin tẹ́ ń tà wá fún àwọn ìran míì, gbogbo yín pátápátá lónìí ilẹ̀ ayọ̀ yín fókífókí báyìí. Education agbẹ́ Odùduwà nation, abẹ́yìn ò rí pé educational system yín ó ti wà watery, is zero, kò sí nǹkan kan. Bọ́hùn ẹ̀ ó kawájú ìwé, kó kanú ìwé, kó kẹ̀yìn ìwé ní Nàìjíríà, certificate ò wà recognized anywhere in the whole world. I'm telling you, ṣé èèyàn ò tí ì tó ẹni? Ṣé ò tí ì rí ìròní? Àti wọ́n tó jọmọ kékeré lóbìnrin àti ọkùnrin yín, wojú ilẹ̀ kó wẹ́nu ọkọ̀. Púpọ̀ nínú yín tẹ̀ kàn sọ pé kò síbi tó ń lọ, wọ́n waste time wọn ni. Ṣé o mọ̀ pé ìwọ gan ló waste time ara ẹ̀? Òun waste time ayé ara ẹ̀, òun waste time generation bí yóò ti bímọ àbó tí ì bímọ. What time wọn ló ń waste? Àwọn ò waste nǹkan tí onílẹ̀ gbé fún wa, nǹkan tó náà ní ká ṣe, òun là wá ń ṣe. Ṣùgbọ́n o fẹ́ gbọ́ mi, kò tí ì léètì rárá. Ẹ ti gbàgbé nígbà ọkọ Noah bó ti rí nígbà ayé Noah, ó ń bẹ nísìnyí o. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yá dàbí ọ̀rọ̀ ọkọ Noah láyé ìgbà náà lọ. Bí Noah ṣe kéde ìyìn rere Ọlọ́run, Olúwa ń bọ̀, ẹni rọ́, ẹni kíni. Ìgbà tí Ọlọ́run dé tán, ṣe ti rí bí Olúwa ṣe fi omi tó fi pa ayé rẹ́ ní ìgbà náà lọ́hùn. Kìkìdá àwọn tó yege ni àwọn tí wọ́n gbọ́ ọ̀rọ̀ tí Noah ń sọ, tí Noah nínú ọkọ̀ áàkì tó kàn tó ní kí wọ́n wọlé. Kódà àwọn ẹyẹ, eku, ewúrẹ́ tí ò kí ń gbọ́ràn tó o bá nà nísìn yóò tó padà wá tó wá ṣe nǹkan tó ní kó má ṣe. Ewúrẹ́ má padà gbọ́ràn sínú àlẹ́nu, ó máa wọnú ọkọ̀ Noah. Ibẹ̀ ni ìwọ tó ti jẹ́ ènìyàn ó gbọ́ ó gbà. Ìgbà tó yẹ ṣé ò padà irun wọn padà bómi lọ, má jẹ́ kó léètì fún ẹ. Ó ilé fi ayé ṣì wà fún ẹ láti tọmọlúàbí ẹ ṣe, kò tí ì léètì. Ìrìn àjò yìí ti ń lọ. Má sọ pé irọ́ ni. Tètè lọ join. Bó o bá ṣe máa join ní mi ìmọ̀, gbogbo ibi tó bá lè gbà láti fi support Odùduwà nation. Ìwọ olùgbọ́ mi, mo bẹ̀ ẹ́, mo rọ̀ ọ́ ni, tètè lọ máa gbé ipa yẹn. Má dúró pé kán wá compensate ẹ o, má dúró pé kéèyàn kan wá praise ẹ o. Ṣùgbọ́n mo mọ̀ pé gbogbo àwọn tó bá dìde tí Olúwa tí ó gbé dìde láti jíṣẹ́, láti ṣiṣẹ́ nínú ìrìn àjò yìí, gbogbo wọn pátápátá ló máa san lógo, gbogbo wọn ló máa ṣe lógo, nítorí pé mo mọ̀ wípé ìran apẹ́nìkan kì í pe ní fún ìyàjẹ́. Òpeni ní ìṣọlá Ọlọ́run mi. Bíbélì gan sọ, ó ní Ọlọ́run sọ, ó ní Ọlọ́run wípé ẹni Ọlọ́run yàn, òun lọ́lọ́run pè, ẹni Ọlọ́run pè, òun ló yàn, òun ló tún ṣe ní ògo. Àbí kò yé yín? Mo bẹ̀ yín ni, ẹ má fẹnu tẹ́bẹ́lú Odùduwà nation mi o. Gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ kí n fún yín ní èpè, ẹ má fẹnu tẹ́bẹ́lú Odùduwà nation mi o. Ẹ má fi ẹnu tẹ́bẹ́lú ilẹ̀ mi.
ilẹ̀ onídùnnú, ilẹ̀ aláyọ̀, ilẹ̀ tó kún fún wàrà àti fún oyin, ilẹ̀ tí yóò máa mú èso rere jáde wá, ilẹ̀ alálùbáríkà. Ẹ má tẹ ẹfẹnu tẹ́ńbẹ́lú ilẹ̀ mi o, ẹ má kàbùkù ilẹ̀ mi o, ilẹ̀ mi ò ń ṣe ní àrífín, ẹlẹ́lẹ́ ilẹ̀ mi kì í ṣe ní àrífín, bẹ́ẹ̀ ni àwọn ọmọ Oòduà tọkọtọkọ wọn kì í ṣe ní àrífín, ẹni ọlọ́lá ẹni yìí ọlọ́pọlọ pípé ni wọ́n, Ọlọ́run jogún ọgbọ́n ìmọ̀ àti òye fún gbogbo wọn, yálà lọ́mọdé lọ́kùnrin àti lóbìnrin. Àbẹ́yìn ò kiri pé gbogbo orílẹ̀-èdè àgbáyé tí ọmọ Odùduwà bá lọ, iṣẹ́ rere ẹ má ṣe rere, you are always stand out. Bẹ́ẹ̀ ni, nítorí wípé ó ti wà lára wa, dàsákì ni, ó máa bá wa lọ gbogbo ibikíbi tá a bá lọ ni. Àwa náà púpọ̀ nínú wa tó ṣe jàgídíjàgan, kò ṣe pé wù wọ́n bẹ́ẹ̀, situation Nàìjíríà ló padà sọ wọ́n dì bẹ́ẹ̀, tí wọn ò mọ wọn kí anything. Bọ̀ ìran àwọn ọmọ Yorùbá, mo bi yín ní ìwọ olùgbọ́ tó ń gbọ́ mi lọ́wọ́, bá mi wá nínú gbogbo àgbáláyé yìí ìlú tó tún mọ̀ pé wọ́n ti ń kí oríkì. Tí nǹkan tí mò ń sọ fún ẹ tí ò bá yí ẹ, àbí ò fẹ́ gbà mí gbọ́, bá mi kọ sí orí kọ́mẹ̀ntì yìí, ìlú tí o mọ̀ tí wọ́n tún ti ń kí oríkì. Ilẹ̀ Yorùbá nìkan ni oríkì ti bẹ̀rẹ̀, ibẹ̀ lóríkì tún parí sí, ṣé kò tí ì wà tán bẹ́ẹ̀ yẹn? Kí ni à ń pè lóríkì? Wọ́n á kì ẹ́ délédélé, wọ́n á kì ẹ́ lọ sí ibi tí orísun ẹ ti wá, ìwọ gan wàá gbọ́. Àbẹ́yìn ò kì í rí ni ká lè mọ ipò ọmọ aládé nìyín, tán bá ń kì yín ní 7, 9, 10, orí yín á dé máa dìde, kò ń ṣorí yín nìkan o, gbogbo ara yín á máa dìde. Ìyẹn ló fi yẹ kó sọ fún yín wípé you are not just ordinary person. Mo yí ara ẹ, má gbógun ti ìran mi o, má gbógun ti ìran mi o, because tó bá gbógun ti ìran mi, onílẹ̀ á gbógun ti ẹ. Tó bá wá ìṣubú ìran mi, onílẹ̀ á jẹ́ kó ṣubú, ilẹ̀ á yọ̀. Má gbógun ti ìran mi o, má gbógun ti ilẹ̀ mi o. Ìyẹn bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi, ọ̀rọ̀ mẹ́sẹ̀jì tèmi lẹ́ni lórí show yìí ni fún gbogbo ẹ̀yin South West governors. Gbogbo ẹ̀yin gómìnà tẹ́ ẹ jẹ ní ilẹ̀ Yorùbá pátá, yálà ní Èkìtì state ní, Ondo state ní, Governor Fáyẹmí, Governor Akérédolú, Àkẹ́tì Bàbá, Governor Mákindé, Governor Sanwó-Olú, Governor Abíọ́dún ní Ogun state. Ẹ̀yin ní ọ̀rọ̀ kan lẹ́ni o, mo wá bí yín ní ẹjọ́ ẹ̀yin ará ilé ẹjọ́ ẹ bá mi ṣe ẹ̀ṣọ́ ìkó kàn wọ́n. Ẹ̀yin governors, kí ni ilẹ̀ Odùduwà rà nígbà yín tí ò sanwó? Torí mo wò lọ mo wò bọ̀, wọ́n lẹ́yìn lẹ kó ipa pàtàkì tó lágbára jù tí ẹ fẹ́ jẹ́ kí Odùduwà nation kó wá sí ìmúṣẹ. Wọ́n ní gbogbo yín púpọ̀ nínú yín lẹ ń ṣe mítì tẹ́ ń sá kíjokíjo kiri, bẹ́lúbẹ́lú nínú, tí ẹ̀ ń sọ pé láyéláyé ẹ̀ nígbà kí wọ́n ṣe rálì. Ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ó mà ṣe o, tí ọ̀rẹ́ ẹni bá jalè ó ṣe làwí. Kò yẹ kó jẹ́ yín. Ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá gbogbo kò yẹ kó jẹ́ ẹ̀yin, ṣe bí ọmọ ọ̀kọlẹ̀ yín. Kí ṣọmọ tàn rìn wá, wọ́n fi orí yín, wọ́n fi sọ ilẹ̀ sí ilẹ̀ Oòduà ni. Ǹjẹ́ ó yẹ kó wá gbàbọ̀dé fún ìran tó ti jáde bí? Ẹ lọ padà sùn oorun tí ọmọkùnrin mẹ́ta máa ń sùn, oorun mẹ́ta tọmọkùnrin sùn, ká ẹ padà lọ sùn. Ayé sì wà fún yín láti tún àṣìṣe yín ṣe. Kò wá ṣe ẹ̀yin tí ẹ jẹ́ gómìnà lọ́wọ́lọ́wọ́, yálà ẹ̀yin tẹ́ ti kúrò. Kódà wọ́n ní lára yín ní sẹ́nẹ̀tì, ẹ̀yin sínétọ̀ tẹ́jọ́ ọmọ ilẹ̀ Yorùbá, ẹ̀yin commissioners. Kódà bàbá Ọ̀ṣínbàjò, wọ́n lè wà lára wọn. Bàbá Gòsìmẹ̀, kí ló dé? Kí la rà nígbà yín? Kí ló ní ilẹ̀ rà nígbà yín? Mo rò pọ́n ní pé pásítọ̀ ni yín bàbá Ọ̀ṣínbàjò. Mo rò pọ́n ní pásítọ̀ ni yín. Tó bá jẹ́ pásítọ̀ lótìtọ́ àti lódodo ni yín, bẹ́ẹ̀ dẹ̀ ní inú yín bẹ́ẹ̀ tí ẹ ṣe máa ń rìn tẹ́ máa ń ṣe wọ́ọ́wọ́ èèyàn tó bá ti mọ irú èèyàn bíi ti yẹn, máa mọ̀ pé ṣùgbọ́n inú wọn ò dá. Ní ìgbà tí wọ́n sọ̀rọ̀ Kama bill ti new law tí gọ́ọ̀mẹ̀ntì ṣe pàṣẹ tó máa affect ẹ̀yin Kristẹni, ṣé ti rí pé bàbá Ọ̀ṣínbàjò àwọn ọmọ Yorùbá ni o, àwọn ọmọ kóòtù òjíire bí náà ní kí n jíṣẹ́ tí mò ń jẹ́ lọ́wọ́lọ́wọ́, mi ì dẹ̀ lè bẹ̀rù wọn láyéláyé, iṣẹ́ tí wọ́n ní mi yóò jẹ́. Bàbá Gòsìmẹ̀, wọ́n ní ẹ̀yin lẹ mú ìrìn yẹn kíákíá, abẹ́ẹ̀rí láàrin bí ọjọ́ bíi mélòó kan tí gbogbo tí bàbá Oyèdépò gbogbo wọn tí wọ́n pariwo tí wọ́n lérí léka lórí new law yẹn Kama kíá wọ́n ti arrange àti rí Pastor Adébóyè àti rí wọn lọ́dọ̀ president. Bàbá Pastor Adébóyè, mi sọ pé nǹkan tẹ́ ṣe ò dáa o, ṣùgbọ́n mo kàn wòye pé kò yẹ kó jẹ́ pé torí law tó affect àwọn churches àbí religion in general, òun ló yẹ kó ka yín lára àtijọ́ tí gbogbo àwọn ọmọ Yorùbá tá a ti ń sunkún sí yín lọ́rùn, àdúrà lẹ fi ń jó wa létí. Kódà mo gbọ́ròyìn débi wípé mo gbọ́
fọwọ́ ẹ̀yin àgàgà ẹ̀yin international pastor bishops tó wà ní Nàìjíríà tí ẹ lórúkọ káàkiri àgbáyé wọ́n ní ẹ fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìjọba láti máa brainwash àwọn members yín ká máa sọ story aṣá máa gbàdúrà ká máa believe pé manna is coming from heaven. Tẹ́yìn tó dé hàn sí ẹ̀yin àti èmi pé kò ń ṣàsìkò ẹni manna come from heaven. Èyí tó yẹ kẹ́ fi polongo kẹ́ fi preach ìjọba ọ̀run. Kẹ́ ẹ sòtítọ́ ìṣe náà ní ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ìpè kẹ́ ṣáà máa bá wa sọ̀rọ̀ kẹ́ máa fi ọ̀rọ̀ kẹ́ máa deceive wa ká máa sow seed kẹ́ máa fún wa ní hope of tomorrow nǹkan tí ò ní ṣẹlẹ̀ títí a máa fi jáde láyé àbẹ́yìn ò mọ̀ pé àìmọye àwọn ènìyàn lẹ ti fi ọ̀rọ̀ yìí lẹ ti fi kó bá tó ti di èkútélé àjẹ́ nínú ṣọ́ọ̀ṣì tó jẹ́ wípé nǹkan tó yẹ kán ṣe on time tí ò ní ìdí àdúrà tí ò ní ìdí preaching tí ò ní ìdí pé kí pastor sọ nǹkan kan ẹ jẹ́ kó yé wọn wọ́n máa ń gbogbo wọn ti brainwash wọ́n ti believe pé tí pastor bá ti sọ òun náà ni wọ́n lè ronú mọ́. They cannot think straight. Ẹ ti brainwash what to some extent they become a zombie in your church. Ẹ ti sọ wọ́n di zombie. Zombie or zombie. If you not tell zombie may go bath, zombie no go bath. Wọ́n ní kí ló dé àwọn ọmọ ìran Yorùbá ní kí ló dé gbogbo ẹ̀yin pastor kí ló dé tẹ́ gbàbọ̀dé fún wọn nígbà tó ṣìkàn yín báyìí kí alẹ́ tètè mọ ìrìn àjò yín ẹ tètè ṣe meeting bàbá Ọ̀ṣínbàjò wọ́n lẹ́yìn lẹ tètè ṣe connection yẹn tí bàbá Adébóyè tó yẹ tètè rí ààyè appointment pẹ̀lú president wa gbogbo wa ládẹ̀mọ́ pé láti bí ọdún bíi mélòó kan báyìí sìn fídíò president wa a kì í rí picture president bó ṣe ń lọ abroad bó ṣe ń ṣe meeting bó ṣe ń sọ picture la máa ń rí àdẹ̀ ń rí fídíò mọ́ kọ́kàndé address wa a rí mọ́ ẹjọ́ nítorí Ọlọ́run abiyín ni ẹjọ́ bàbá Ọ̀ṣínbàjò ṣé bí ọmọ ilẹ̀ Yorùbá ni yín ṣé kì í ṣe ọmọ ilẹ̀ Yorùbá ni yín ni ṣé bí ìran yín ẹbí yín wà nílẹ̀ Yorùbá kí ló dé tẹ́ wá gbógun ti ìran Odùduwà gbogbo ẹ̀yin south west governors ẹ̀yin senators ẹ̀yin commissioners house of rep mo bi yín ta lẹ lọ represent yín bẹ̀ ṣé kò ń ṣe ìran yín lẹ lọ represent ni ṣé ara yín nìkan lẹ lọ represent ni àwa wí tán gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí bàbá Akérédolú governor Akérédolú ní Ondo state bàbá Àkẹ́tì ẹ̀yin Tàkúrẹ́ ẹ̀yin tọmọdó ẹjọ́ ẹ bá mi ṣe èso yìí kó wọnú Ondo lọ mo bẹ̀ yín ni o bàbá Àkẹ́tì lóńdó gbogbo bí ìyà ṣe ń jẹ wọ́n lóńdó táwọn ọmọ Ondo tó ń sunkún kiri ipe kò sówó gbogbo ẹ̀ kàn dry kò sí nǹkan kan everything kàn dry nothing kódà wọ́n ní state capital yín gan ó dàbí ìgbà tí yín ò gbèlú ní nílùú Àkúrẹ́ olóyè mẹ́kùn ọmọ amúdẹ̀sílẹ̀ mogun ẹnu pa ni mogun Àkúrẹ́ di mogun ẹrun pa ni wọ́n di mogun ẹrun tún ní í ṣe ni wọ́n ní gbogbo Ondo state Ondo town gbogbo wọn ẹ lọ sí Ìlàjẹ ẹ lọ sí àwọn Àkókò side ẹ wo ojú ọ̀nà wọn kò ṣe é lọ ẹ wo àwọn àìmọye àwọn oríṣiríṣi ibi tó wà tó jẹ́ pé wọ́n ní oil ní ilẹ̀ wa tó jẹ́ pé epo wà ńbẹ̀ epo ti padà dàpọ̀ mọ́ omi fún wọn wọn ò lè mọ́mi mọ́ mo ti delete kinní yẹn ó dùn mí ṣá. One of the town ní Ondo state bàbá Àkẹ́tì tí epo dàpọ̀ mọ́ omi wọn ò rí omi mú wọ́n ṣí tàpù omi bẹ́ẹ̀ wọ́n bu omi petrol òun ló dà síbẹ̀ ẹ̀dẹ̀ jókòó kabẹ̀ ẹ wo gọ́vnà Sanwó-Olú Jídé Sanwó-Olú ẹ wo Lagos state ẹ wo bí iná ṣe ń jó gbogbo everywhere gbogbo big market tó wà láàrin Èkó níná ti gbà níná ti jó tán ìkànnì yín ẹ̀yin gómìnà kí ló dé kí lára ń gba yín gbogbo ẹ̀yin government officials tẹjọ́ ọmọ Yorùbá kí ló dé tẹ̀ ní àwọn ọmọ Oòduà lára kí lára nígbà yín ẹ̀yin tó jẹ́ wípé monthly salary yín millions ni kò tí ì mọ́ allowance o tẹ́ bá toilet ẹ gbà allowance o bẹ́ẹ̀ bá tutọ́ ẹ gbà allowance o ọmọ yín bẹ́ẹ̀ ṣe ń gbà ní ìyàwó yín gbà lọ́mọ yín gbà o kọ́mọ́ minimum wage tẹ́ pè ní 30,000 mo jókòó mo wò omi jẹ́ jáde lójú mi mo sunkún kíkorò fún àwọn ìran mi inú bí mi ọkàn mi gbọgbẹ́ báwo ni ẹ̀yin government officials ẹ̀ ń gba millions monthly ẹ wá forí kò yí pé 30,000 naira ló wá yẹ ẹ̀yin gómìnà wọ̀nyí gbogbo yín lè wà educated o bẹ́ẹ̀ dẹ̀ ní
mi ro kó tabarele tó lọ sí abroad tó wá sí abroad tó wá kàwé nu yín mo sure yìí pé kindergarten yín àti primary school títí dé secondary school yín ìlú Nàìjíríà yẹn ní ilẹ̀ Yorùbá ibẹ̀ máa lẹ́tí lọ tó já sí wípé the most important education yín nílé ayé yín ilẹ̀ Nàìjíríà yẹn ní ilẹ̀ Odùduwà ibẹ̀ lẹ́tí gbà mo wá bi yín ṣé ìran àwọn tíṣà tí wọ́n láya tí wọ́n lọ́kọ tí wọ́n lọ́mọ tí wọ́n ṣe wàhálà lórí yín tó ń kọ́ yín ó mà ṣe o àwọn tíṣà tó jẹ́ pé wọ́n á kọ́ yín ní abd olówó abcd àwọn náà kọ́ yín bó ṣe ń di báírò mú àwọn náà kọ́ yín bó ṣe ń kíníyàn láàárọ̀ lọ́sàn-án lálẹ́ àwọn ni wọ́n kọ́ yín bó ṣe ń sọ òyìnbó the present the past tense the past participle and so on kò sí nǹkan tí wọn kì í kọ́ yín tán àgàgà àwọn òbí àìmọye àwọn òbí ló wà ní Nàìjíríà níbi tí wọ́n ti ń hustle kiri tí wọ́n rí àyè tá ti jí kúrò lé láàárọ̀ wọlé lálẹ́ àwọn tíṣà yìí ni wọ́n gbé gbogbo bùkátà nǹkan tó yẹ kí wọ́n ṣe lórí àwọn ọmọ àwọn tíṣà yìí ni wọ́n ṣe ní school ẹ̀yin government officials wá bèṣù bẹ̀gbà kẹ́tì ẹ̀ jókòó kẹsàánú wọn tẹ́ bá tẹ̀ wá sọ pé fẹ́ máa san 100,000 fún àwọn people wọ̀nyí ṣó ti kéré ṣó ti pọ̀jù ní kódà ó kéré ká má ìwá sọ pé 30,000 naira ṣebí 12,000 lẹ́sàn from day ó di 18 from day on wá ní kẹ́ fi ṣe 30 ẹlẹ́ẹ̀nígbó ẹlẹ́ẹ̀nígbà bẹ́ẹ̀ ẹ̀yin dẹ̀ ń gba millions ǹjẹ́ mo fẹ́ rán yín létí ni o gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá mo fẹ́ rán yín létí wípé ǹjẹ́ yìí lè mọ iye 30,000 naira tẹ́ máa yọ nínú 1 million kan tí ẹ̀dẹ̀ kì í gba 1 million Ọlọ́run ló mọ iye million tẹ́ máa gbà by the time tẹ́ hàdí gbogbo allowance mọ́ àfàìmọ̀ kó máa lọ sí 50 million bẹ́yà 20 million 10 million I don't know monthly ni o kò ń ṣe èyí ò kò ń ṣe per annum o ẹ wá wo iye 30,000 tẹ́ máa yọ nínú 1 million kí lẹ ròyìn pé 30,000 lè tó bá lè ṣe ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá kí lè rò pé 30,000 lè tó bá lè ṣe bá lè tó jẹ́ pé iṣẹ́ ìjọba ló ṣe ìyàwó iṣẹ́ ìjọba ló ṣe 30,000 hùn náà kò ṣe gbogbo yín lẹ agree pé máa san àwọn kan ẹlẹ́ máa san 28,000 nígbà tí bag of rice jẹ́ 28,000 between 28,000 naira to 30,000 naira owó oṣù kan owó oṣù náà ẹ̀ tún ní san fún wọn déédéé. ẹjọ́ nígbà tí ẹ sọ 30,000 nǹkan tí ẹ san fún wọn báwo lè ṣe expect pé irú ìdílé bẹ́ẹ̀ ìdílé aláyọ̀ ni ẹ wá wo àwọn ọmọ tí wọ́n bí nígbà tó jẹ́ pé àtọkọ àti ìyàwó tíṣà ni àbí government worker ni wọ́n tẹ́ ẹ̀ bá sọ salary ana ni wọ́n bẹ́ẹ̀ sọ salary wọn ò rí nǹkan kan ṣe ni wàhálà bá dé làwọn ọmọ bá di làwọn obìnrin àwọn ọmọbìnrin tán bí ní gbogbo wọn bá daṣẹ́wó kalẹ̀ làwọn ọmọkùnrin wa God Almighty ìkà nìyí o ìkà nìyí o ìkà nìyí o ajá tí yín mọmọ tí ẹ fún lọ́mú ẹ mọ́tò ọmọ ẹlòmíì bùjẹ ẹ̀yin á mú ọmọ tí yín ẹ rù wọn wá sí abroad kò tún ṣe abroad tẹ́ bá tún wá gbé wọn dé abroad ilé tán máa gbé educational system wọn gbogbo àtijẹ àti mú wọn gọ́ọ̀mẹ̀ntì ló ń sanwó ẹ̀ náà kò ń ṣe pé owó yẹn jáde láti àpò yín owó tàdé sọ̀rọ̀ yìí owó tó kan àwọn ènìyàn tó kan gbogbo wa tó kan èmi tó kan ẹ̀yin kí ló dé tẹ wá wà máa yà nítorí ẹ ti mọ̀ yín pé tá a bá padà gbọ́ Odùduwà nation gbogbo ìwà wọ̀nbílíkì wọ̀nbíà ìwà olè tẹ́ ẹ̀ ṣe ayé ò ní padà yọ ṣebí nítorí ẹ̀ náà ṣe lẹ́yìn gbógun ti Odùduwà ẹ pé ẹ̀ nígbà nítorí pé gbogbo ẹ̀wòrú aṣíwájú àti ẹ̀mọ́ wájú ibi tí wọ́n súnmọ́ bóyá iwájú inú ilé ni bóyá iwájú ẹ̀yìnkùlé ni bóyá iwájú street lẹ́ ń ṣe yú ní o bàbá aṣíwájú kò yẹ kó padà yé mi ẹ̀sìn rèé mo mọ̀ bàbá Tinubu lẹ stọ́bọ̀ gan ẹ̀yin gan ẹlẹ́ẹ̀ni fún wa lódìdí wà láì àwagun ò ní gbàbọ̀ lọ́wọ́ yín because èmi kàn mọ̀ ní wípé 2023 yẹn ẹ kò fẹ́ lọ waste time yín kò dẹ̀ sí wàhálà gbogbo owó tó wà lọ́wọ́ yín a ó gbà ẹ kó jáde owó yín kọ́ bàbá Tinubu wọ́n ní ẹ mú gbogbo ilẹ̀ láàrin Èkó kò ṣe pé ẹ rà wọ́n o wọ́n lè ti gbogbo property tó wà lẹ́kọ̀ọ́ yálà nílẹ̀ ní gbogbo everything wọ́n ní almost 70% ẹ̀ wọ́n ní ti yín nìkan ni wọ́n ní kò dẹ̀ ṣe pé ẹ ń rà ẹ máa ń gbà ni wọ́n ní ọ̀nà tẹ́ fi gbà ní wípé tẹ́ bá ṣe mọ̀ pé ẹ̀yin lẹ́ mú gọ́vnà Lagos State ẹ̀yin lẹ́ fi jẹ ẹ̀yin lẹ́ ń yọ tí wọ́n bá ti ṣe nǹkan tẹ́ fẹ́ ẹ̀ yọ wọ́n fọ́tò tẹ́ bá ti abroad bí náà lẹ́dẹ̀ ti mú wọn àwọn loyalist yín ni kò ń ṣe pé bẹ́ẹ̀ àwọn tẹ́ ń fi síbẹ̀ náà pé bẹ́ẹ̀ wọ́n lẹ́tọ̀ọ́ sí lọ títí láàárín àwọn ọmọ kóòtù òjìrè bí tí wọ́n tilẹ̀ lọ sí abroad tó wà nílẹ̀ Nàìjíríà tí wọ́n kàwé wọ́n kàwájú wọ́n ka ẹ̀yìn ìwé wọ́n possess gbogbo nǹkan tí wọ́n lè fi jẹ́ gọ́vùnà sínétọ̀ gbogbo ẹ̀ ní mú wọn ìgbà
tí wọ́n bá ti ń ṣe jàgídíjàgan tí wọ́n bá ti mọ bó ṣe máa fọ́yàn létí bó ṣe máa ba yé ẹ láyé jẹ́ bó ṣe máa gbẹ̀mí èèyàn lójijì ẹ lè mú wọn. Ẹ wá sọ gbogbo àwọn young brothers wa aṣíwájú ẹ sọ wọ́n di kill and go, ẹ sọ wọ́n di talk, ẹ bà yé wọn jẹ́, àwọn náà mọ̀ ipá yé wọn ló bàjẹ́ torí owó kékeré. Ẹ fi ṣú wọn lójú. Wọ́n ní tẹ́ bá ti fi gọ́vnà sí orí ipò báyìí, the next thing, orúkọ gọ́vnà ẹ ti mọ bẹ́ ṣe máa ń ṣe. Gọ́vnà yẹn lẹ máa lò títí tẹ́ máa fi máa gba gbogbo property àwọn èèyàn tó ti kọ́lé síbẹ̀ àti ilẹ̀ tí wọ́n tilẹ̀ tí kọ́lé sí. Ní government officials ní, ilẹ̀ government ní, ilé government ní, gbogbo ẹ̀ government ní. Wọ́n ní nǹkan tẹ́ fi gbà lọ́wọ́ wọn nìyẹn. Bàbá Aṣíwájú mo wá bi yín, ṣé ilé ayé yìí náà, ilé ayé tó jẹ́ pọ́jọ́ tán bi yín ẹ̀ padà mọ́. Wọ́n sọ fún yín ni ipe lọ́jọ́ báyìí ni wọ́n bi yín. Àsìkò yẹn bẹ́ẹ̀ ṣe irú ìgbésẹ̀ ẹ̀kẹ́ ẹ̀ mà mọ́. Ìjọ tẹ́ ẹ bá máa lọ, wọ́n tún máa sọ lẹ́yìn ní náà ni pé bàbá yìí ti lọ, bàbá yìí ti wàrẹ̀wàlẹ̀ àṣà ó ti kú. Tó jẹ́ sí wípé ọjọ́ tẹ́ bá lọ, abẹ́rẹ́ ló kéré jù nínú property yín kó lè tẹ̀lé yín dénú sàárè. Kí wá ní wàhálà ń wálé ayé máa yà? Ṣé ó kọjá pé kẹ́ sùn yàrá kan, kẹ́ gun mọ́tò kan lẹ́ẹ̀kan, àbí kẹ́ jẹun tẹ́ máa jẹ ẹ̀ lè jẹ kọjá ẹ̀kọ́ yín? Kí wá ní wàhálà ilé ayé? Kí là ń wálé ayé máa yà sí? Bàbá kẹ́ ẹ ní owó ju àrọ̀nì lọ, ẹ lè wọṣọ méjì papọ̀ lẹ́ẹ̀kan náà, ẹ lè wọ àǹkárá kẹ́ tún wọ súùtù sí. Tẹ́ ẹ bá ti wọ wèrè ti dé nìyẹn kẹ́. Níbi tẹ́ ẹ ní owó dé, wàláì bẹ́ẹ̀ bá fi gbogbo ilé ayé kọ́ ilé, kẹ́ ẹ fi kọ́ mansion, ẹ lè sùn yàrá méjì papọ̀. Tẹ́ ẹ bá sùn yàrá kan ní sí after 1 hour, tẹ́ bá kúrò tẹ́ tún lọ sí yàrá mi tẹ́ lọ sùn. Wèrè ti dé nìyẹn kẹ́. Lẹ wá múlé ayé tẹ́ wá mọ́ yà. Lẹ ṣe bí ilé ayé bẹ́ẹ̀ ni pé àwa ìlọ ni ẹ ti bá ikú mulẹ̀ bàbá. Ẹ ṣe bẹ́ẹ̀ ni pé ti bá ikú mulẹ̀, ẹ mú orúkọ tó pakú. Tó jẹ́ pé tí ọlọ́jọ́ bá dé ní wákàtí àti ọ̀wọ̀ yìí, ẹ̀yin kò lè sọ pé fún mi ní ìṣẹ́jú kan, ó ti yá nìyẹn, ń lọ ní tiyín nìyẹn, ẹni rẹ̀ lọ. Ó lè wá bèṣù bẹ̀gbà kẹ́ jókòó kẹ́ sọnù kẹ́ má bàa sọnù. Kẹ́ ẹ rò wípé ẹ̀yin ti ṣe tiyín, ẹ ti bá débi gbì. Ẹ ti padà gbé tiyín dáyà. Èyí tó kù tí iṣẹ́ rí iye ọjọ́ tó kù tẹ́ fẹ́ máa lò, ọjọ́, ìṣẹ́jú, wákàtí, ọdún, oṣù àti ọ̀sẹ̀ tẹ́ máa lò henceforth. Ẹ̀yin ò mọ̀ yín pé extra ni fún yín kò kan dandan. Tó bá jẹ́ mi lẹ́yìn ní gbogbo àwọn àṣìṣe tẹ́ ti ṣe sẹ́yìn, àsìkò tó yẹ kẹ́ ronú pìwàdà ní kẹ́ ṣe àtúnṣe. Nítorí títí yín kọ́ ibi tẹ́ ń dojúkọ wà lẹ́tẹ̀lẹ̀ kò sẹ́ni tó mọ̀ bẹ̀. Ìdájọ́ wà lọ́wọ́ Ọlọ́run tó dá ayé àti ọ̀run, àtọ́nílẹ̀ àti ẹ̀yin. Ṣùgbọ́n ẹ bá ro ti àwọn ọmọ yín àtàwọn ọmọ tẹ́ fi sílẹ̀ àtẹ̀lẹ́ tẹ́ ẹ̀ nímọ̀. Ipe tẹ́ ẹ bá lọ, ẹ fi ti bàbá wa Awólọ́wọ̀ ṣe àríkọ́gbọ̀n. Bàbá wa Awólọ́wọ̀ ti kú how many years ago now? Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ti today and forever. Tí ayé bá ń jẹ́ ayé, tá yóò sì máa jẹ́ ayé, tí Ọlọ́run yóò sì máa jẹ́ Ọlọ́run, tí ènìyàn yóò sì máa jẹ́ ènìyàn. Ní orúkọ bàbá Awólọ́wọ̀ lè parun ní ilẹ̀ lórílẹ̀-èdè àgbáláyé kò ṣe nílẹ̀ Yorùbá mọ́. Orúkọ bàbá Awólọ́wọ̀ lẹ́ni àtìrandíran àwọn ọmọ tí bàbá tó ọmọ bàbá Awólọ́wọ̀ tó ọmọ gírígírígírí grandfather wọn. Orúkọ wọ́n jọ láì. Orúkọ bàbá Awólọ́wọ̀ ṣílẹ̀kùn, ó command respect. Ẹ jọ̀ọ́ bàbá Aṣíwájú, ṣé orúkọ yín náà tẹ́ bá lọ tán, ṣé bí orúkọ bàbá Awólọ́wọ̀ ṣe ń sọ, bó ṣe ń ṣe náà lórúkọ yín máa ṣe ẹ lọ́rọ̀. Ẹ má mà lísì sáwọn tó ń tì yín, wọ́n tì yín pa ni. Àwọn olórin ọjọ́ sí Bàbá Máyégún of Yorùbá land, ó mà sú mi o. Bàbá yìí tó ti kó, ó tún ti ogun yìí nìkan lọ ṣàánú wa. Wọ́n tún ti lọ ṣe, wọ́n tún ti gbàdúrà yìí ni. Ó sú mi. Bàbá Máyégún wà lẹ̀, wọ́n mọ bó ṣe mú àwọn ọmọ kóòtù òjìrè bí. Abẹ́yẹ ọmọ kan tó ti lọ ṣe ni. Ẹ wá wo orin pínṣẹ́ ní ìṣẹ́jú méjì péré tí Bàbá Máyégún ṣe. Ẹ̀yọ́nú ayé yìí ní nǹkan. Ẹ̀yọ́nú ayé yìí ní nǹkan. Ẹ jẹ́ ká gbélé ayé ṣe rere. Ìwọ tó bá ń gbélé ayé ṣe bí, tó ń gbélé ayé ṣèbàjẹ́, tó ń wa ọṣẹ ẹ̀yọ́nú, òun lá oyin ẹ̀yọ́nú ayé káyé fẹ́, ayé ò lè fẹ́. Tí ayé bá tilẹ̀ fẹ́ fún ìgbà kan lójú lásán, ṣé inú wọn fẹ́? Tán bá fojú fẹ́, ṣé inú wọn fẹ́? Ìfẹ́ tí ènìyàn bá fẹ́ nǹkan kékeré ni. Iṣẹ́ ọwọ́ ẹ̀ tó gbé ṣe nílé ayé, ní ilé ayé, òun ló máa determine irú ìfẹ́ tó máa tó tọ́ sí ẹ̀. Ẹ wá irú ẹ̀yọ́nú tẹ máa rí, ẹ wá ṣe tán, ẹ tún wá gbé ọ̀rọ̀ wa gbá bí orin. Bàbá Máyégún ẹ burú lẹ́dẹ̀ èèyàn tó bá mọ̀ yín, wọ́n mọ̀ pé burú. Èmi kàn wò yín dáadáa, èmi mọ̀ yín dáadáa. Bàbá Máyégún K1 the ultimate. Mo ti meet yín láìmọye ìgbà. Mo máa ń sún fún yín ni. Mo sún mọ́ ba níwọ̀n ìgbèje, mo rìn jìnnà sọ́ba níwọ̀n ìgbẹ̀fà ni mo máa fi yín ṣe èmi kẹ́ èmi. Àwọn tó tẹ́rí sí orí wọn pa láṣìláṣì ni. Ta ń bí mi, ta ni mí? Bàbá Máyégún ẹ wo bí tẹ́ wá gbé situation ọ̀rọ̀ ayé wa lọ. Ẹ tún ní ká yọ́nú sí yín ní gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí. Tẹ́ ẹ bá fẹ́ yọ́nú wa Bàbá Máyégún torí Ọlọ́run, gbogbo nǹkan tá à ń sọ Odùduwà yìí, ẹ ṣe bẹ́ẹ̀ ni pé ẹ gbọ́ ṣe mọ̀ pé die hard fans bàbá Tinubu ni yín. Ẹ̀yin gangan lèrò lẹ́yìn Tinubu, ẹ̀yin gan lẹ sọ fún Tinubu, ẹ̀yin lẹ ń ti bàbá Tinubu tẹ́ ṣàfẹ́ tì wọ́n pa. Ẹ̀yin ní tó bá
ti yẹ̀ lọ́wọ́ ẹ̀yin K1 The Ultimate yìí àti MC Olúọmọ bàbá Tinubu á padà gbọ́ràn. Ẹ wo bàbá Tinubu ẹ má lísì sí bàbá Máyégún o irọ́ náà patán ní pé kẹwọ ẹ̀yìn èrò lẹ́yìn yín bíbà wọ́n láì tẹ́ bá wọ ẹ̀yìn yín fìlà yín nìkan lẹ rí o fìlà yín nìkan lẹ rí kò sẹ́ni kankan tó láìkì yín nílẹ̀ Yorùbá. I will tell you the truth including àwọn tó ń ṣe kúbẹ́kúbẹ́ lábẹ́ yín wọn láìkì yín. Tẹ́ ẹ bá rí anybody tó ń pa Aṣíwájú 2023 máa rẹ́rìn pé ẹ̀rẹ́ lẹ́sìn ẹlẹ́yà olè òun náà fẹ́ lọ gbowó lọ́wọ́ Tinubu. Bàbá Tinubu wọn lọ fún yín gbogbo rẹ́dẹ̀rẹ́dẹ́ tó ń ṣe notice me ọ̀dà wọ́n ní kẹ́ notice wọn kán lè rí owó gbà èyí tí ò dẹ̀ yé wọn ló pọ̀ jù pé owó tí wọ́n ṣẹ̀ wá ń ṣojú ayé kẹ́ lè fún wọn yìí owó tó tẹ́ àjẹmọ́nú tí wọ́n ní ẹ̀tọ́ tí wọ́n ní o ibi tí owó yẹn ti máa wọnú àkáǹtì wọn tó máa tẹ̀ wọ́n lọ́wọ́ ọmọ wọn tó lọ school tó bá jáde school á ríṣẹ́ ṣe ojú ọ̀nà títì á da iná ò ní máa lọ kí ni health system wa á wà òkè ibẹ̀ la ní kí ìwà àtẹ̀mí kẹjẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ kájọ build ẹ̀ ẹni rọ́ ẹ̀yin kan wá sọ pé ẹ̀yin tẹ̀rẹ̀ alábìrẹ̀dẹ̀ ẹ máa bọ̀ ní Nàìjíríà ó mú òkun kó wá fi somi wá sí Nàìjíríà mo rí i pé púpọ̀ yín tẹ máa ń sọ ẹ ń fi kanra ìtàmájẹ́ ni ẹ̀yin wò pé báwo lọ́bọ́ ṣe ṣorí tí náà kí o ṣe torí pé ó wù ẹ̀yin náà láti wá sílùú òyìnbó èmi ò dẹ̀ ní pé kẹ́ mọ́ wá sílùú òyìnbó àbọ̀ àwa tá a ti wá sílùú òyìnbó tá a rò pé is the only solution to our problem ní Nàìjíríà àti padà rí ó padà jáde gbogbo wa lójú gbogbo ìlàkàkà wa àbẹ́yìn ọmọ bó ṣe ń ṣẹlẹ̀ ní bá ṣe ẹlòmíì ṣiṣẹ́ mẹ́rin papọ̀ tó bá ti jí kúrò lé láago 4 àárọ̀ ìdájí wàláhì ó di aago 12 alẹ́ kó tó dé bó bá ṣe kúrò níbi iṣẹ́ kan bẹ́ẹ̀ ló ń bọ́ sí mi àwọn sisters wa gan ta láì ń bímọ ṣé bí irú ọmọ tó ń bí ní Nàìjíríà tẹ́bí ará ọ̀rẹ́ house gbogbo ẹ̀ wà ń bẹ̀ tó máa support wọn àwọn sister wa ní kẹ́ wá bí wọn how life is all about. Àti seen it all. Kò sí nǹkan kan náà abroad ó ní gbogbo wa ṣe dìde kò yà yín lẹ́nu ní. Ipe ìlú òyìnbó sísá wa kọ́ ni solution. Ẹ jẹ́ kí àwa tá wà bí a ṣe tán láti padà wá bá yín nílé. Ẹ̀yin tẹ́ wà nílé fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa. Ká gba Odùduwà nation ká dẹ̀ ṣe ilẹ̀ wa. Ká yé sákiri ìlú onílùú. Mo máa sọ tèmi ẹ̀ máa fẹ́ gbọ́ o. Àbí? Bóyá kò dẹ̀ yé yín tó ni àwọn nǹkan kan wà tí mo fẹ́ fi hàn yín lénìí brother kan báyìí ni wọ́n sẹ́ndì fídíò kan sí mi ní àti Dubai wọ́n ní gọ́ọ̀mẹ̀ntì Dubai àti gbà wuyewuye láti bí ọjọ́ bíi mélòó kan pé wọ́n ní pé kí Nàìjíríà sí wọn ò fẹ́ fàyè gbà wọ́n mọ́ kán máa wá sí Dubai ṣe ti ráyè yín gbogbo ìlú pátápátá náà ti wá lé wa káàkiri wọ́n lé wa bí ajá tó légbọn àwa ọmọ ìran aládé àwa ọmọ ìran lọ́lá tó jẹ́ pé nǹkan tí Ọlọ́run pèsè fún wa ìlú òyìnbó tá ń sá wá gan wọn padà ní irú nǹkan tá a ní ní ilẹ̀ wa wọn ní ní Dubai wọ́n ní pé bọ̀dá yẹn send message yẹn sí mi wọ́n ló ṣẹlẹ̀ níjọ́ Monday wọ́n ní wọ́n sọ wípé wọ́n lọ kó gbogbo àwọn guys yẹn wọ́n sọ pé wọ́n máa ra tíkẹ́ẹ̀tì fún wọn pé kán máa lọ sílùú wọn padà sí Nàìjíríà kán má padà wá mọ́ ìbẹ̀dẹ̀ ni wọ́n sọ pé ara àwọn brothers wa tí wọ́n wà ní Dubai ló tún pè mí pé Sister Dara tí ẹ bá rí àwọn property tí àwọn governor wa àgàgà àwọn South West governor tí wọ́n wá ń rà ní ilẹ̀ Dubai wọ́n ló ń lọ yẹn wọ́n ní ẹ̀yin gómìnà wa ní ilẹ̀ Yorùbá tá ẹ bá lọ sí Dubai ayé family tẹ̀ ń tutọ́ òun lẹ́ ń jẹ́ ayé pé kò kúkú sí nǹkan tó kàn mí bó bá máa bàjẹ́ bó bá máa wókówó ìlú bá máa wókówó òun lẹ́ ń lù bẹ́ẹ̀ wọ́n láyé burúkú lẹ́ ń jẹ́ bẹ́ẹ̀ now ní Dubai wọ́n ti ní kẹ́ máa lọ àbí okay ṣé tún ti gbọ́ of recent yìí náà ni ẹ̀jẹ̀ ń play ẹ̀ fún yín because èmi máa ń like kí n máa fún yín ní àwọn proof mò ń bọ̀ o ẹ̀jẹ̀ ń wà ní orí ibi yìí ní South Africa mo bẹ̀ yín ní o gbogbo ẹ̀yin èèyàn mi káàkiri ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tẹ́ bá lẹ́bí sí South Africa ẹ pè wọ́n o ẹ jọ̀ọ́ ẹ béèrè lọ́wọ́ wọn because púpọ̀ nínú wọn ni wọ́n mọ̀ ipe kíní tún ti fẹ́ ṣẹlẹ̀ kó má tún dàbí ti last year or last 2 years tí wọ́n pa a lot of Nigerians ní South Africa. Ẹ má bínú mo ń wá fídíò òun ni mo fẹ́ kẹ́ fi etí ara yín gbọ́. Rárá.
Èwo là ń sọ, èwo la padà já sí. We need a clean country. SA must be safe and free. Ṣé ti rí ìdẹ̀wò? Those who are saying that this demonstration is stoking up xenophobia. Look, South Africa, we have a freedom of speech, so it is they are allowed to say it's xenophobic if that's how they feel. I cannot stop them, but I know the cause that I've started. It's got nothing to do with xenophobic, but it's got everything to do with saving the small children. Children are going missing every day, and our government is not doing anything about it. There's a case of a child called Amahle. She's been circulating since last year, April, till today. The mother, she's depressed. She's on the severe depression. But South Africa nìyẹn o. Joined by one of the organizers, Nandisa. So Nandisa, just give us a sense. Why is it important for you guys to be here today? Today, we're taking a stand to say no to human trafficking, no to child abduction, no to drugs. We need a clean country. SA must be safe and free. And what do you make of Ṣé rí nǹkan tí wọ́n kọ sínú fídíò yẹn? Only one South Africa march. Group expected to march to Nigeria and Zimbabwe embassies in Pretoria. If that's how they feel, I cannot stop them. Wọ́n ní ẹ̀yin Yorùbá, ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ wà ní South Africa. Wọ́n ní ẹ̀ ń dojú tì wọ́n, wọ́n lẹ ti fẹ́ àwọn ọmọ South Africa náà sọ o. Wọ́n lẹ ti fẹ́ bà ilẹ̀ wọn jẹ́. Wọ́n láwọn ò fẹ́ kẹ́ bà ilẹ̀ wọn jẹ́ pé kẹ́ kúrò nílẹ̀ wọn àtàwọn Zimbabwe. Wọ́n ní wàhálà yìí ti pọ̀ jù. Wọ́n ní kẹ́ kúrò ní Dubai sìn, wọ́n ti ní kẹ́ kúrò. South Africa wọ́n ní kẹ́ kúrò. Ní Ghana wọ́n fi ohùn ránṣẹ́ sí gọ́ọ̀mẹ̀ntì yín wípé Nigeria gọ́ọ̀mẹ̀ntì kọ́ ló máa wá sọ fún wọn ní Ghana bọ́n ṣe máa rúùlù nation wọn. What they wanted is Nigerians ẹ padà wọ́n ní kẹ́ kúrò ní Ghana kẹ́ ẹ máa lọ lé. Ṣé kò wá já yín jó yín lójú báyìí sí? Mo wá bi yín ní gbogbo country tẹ́yìn wà yìí sì tọ́ ti ń lé yín nísìn tọ́ ní kẹ́ padà lọ lé. Tẹ́ bá ilé ìbò lẹ wá padà lọ nísìn. Inú ibi tẹ́ ti sá kúrò. Bóyá ẹ mọ̀ pé kẹ́ tó kúrò lọ sí South Africa, kẹ́ tó lọ Dubai, kẹ́ tó lọ Libya, ká tó wá abroad bí. Nigeria ṣì ń dùn nígbà yẹn o. About Nigeria of 5 years ago, 3 years ago sef lè fi wé Nigeria of na. Nigeria is dead. It's finished. Àwọn government official ní Nigeria gan. Federal government mọ̀ gan ti mọ̀ pé kò sí nǹkan kan mọ́ tó ń jẹ́ Nigeria. Aṣọ tó ti gbó tí wọ́n ti bù tó ti bù tó ti rán tó ń bù tó ń fàya lójijì. Ó ní Nigeria ó ti gbó ilẹ̀ tó ti gbó ní Nigeria. Ẹ̀yin ọmọ Oòduà ní South Africa. Mo bá àwọn brothers mi sọ̀rọ̀ ńbẹ̀ wọ́n pè mí. Wọ́n ní púpọ̀ nínú yín pẹ̀lú gbogbo bí ọ̀rọ̀ ṣe ń lọ tó ń gbé káàkiri wọ́n náà sọ fún yín púpọ̀ nínú yín tẹ́ wà ní South Africa. Ẹ fọwọ́sowọ́pọ̀ kí ẹjọ́ yìí Odùduwà rally. Wọ́n lè sọ pé ike sí kan tó ń jẹ́ bẹ́ẹ̀. Ibo ni wọ́n lè gbà. Nigeria government ò lè jẹ́ kí wọ́n ṣe kinní kan sórí pópónú. Jọ South Africa tó ti wá lé ẹ̀yẹn bí ajá tó léegun lára. Ibẹ̀ ló dàbí. Ibẹ̀ náà ti fàyè gbà ẹ́. Sórí pọ́ máa lè ní ẹ́. Ṣé rírí sí tí mo ṣe máa pọ́ máa lè bàbá mi Ògèdèǹgbé bẹ́ẹ̀ ni ọba ńlá ti ìlú Ìjẹ̀ṣà bàbá mi kábíyèsí ọmọ kí yín ọmọ forí balẹ̀ forí adé o bàbá mi sọ ẹ̀ ní sọ̀rọ̀ tán láíláì bàbá mi ní àsìkò tá a wà yí ọmọ àlè ló pọ̀ jù láàrin àwọn ọmọ ilẹ̀ Yorùbá láàrin àwọn ọmọ kan nílẹ̀ Yorùbá wọ́n ní ọmọ àlè tó wà láàrin ọmọ ilẹ̀ Yorùbá ó ti pọ̀ jù ọmọ ọkọ lọ òun tó dé ní. Báwo lè ṣe fẹ́ mọ̀ wọ́n lọ́mọ àlè wọn ò ní sọ́pọ̀tì nǹkan tá à ń sọ yìí wọ́n máa kàkàtà sọ́pọ̀tì wọn àwọn náà máa sọ fún yín àwọn ìran ọmọ àlè yẹn náà máa sọ fún yín pé come October 1st rally o tó bá tẹ bá tó ẹ bọ́ síta kẹ wá sọ̀rọ̀ Odùduwà ọmọ Yorùbá ni o ikú ẹ̀ náà ń kú lọ o rally tí wọ́n ní kán jáde kán lọ ṣe yẹn ó wà lára àwọn tó ń kú fún o níbi tí ìfun ẹ ti jàn ìfun ẹ ti lọ́pọ̀ ìyá ti jẹ́ ọpọlọ ẹ ti dàrú ò lè dánú rò mọ́ wọ́n ń torí ọjà ẹjà ọjà ẹ sọ pé ta ló ń jà lẹ́yìn ìkúlé òun àbí wo mọ̀ pé rally tí o fẹ́ lọ gbógun tì torí little change tí ó lè là ẹ́ within a month no matter any amount tó bá fún ẹ ó pọ̀ ju ọ̀rí rẹ̀ rí within a month wa mo mọ̀ ẹ́ nà ó ṣe bí wọ́n ni kò lè ná tó bá wọ a month gan pọ̀ jù bẹ́ẹ̀ lọ ni torí ìwọ ni ò tí yà ń jẹ o lọ́kùnrin lóbìnrin lọ́mọdé ìjà yín mà náà jà ó ní October 1st rally ká ẹ bọ́ nínú ìyà ká ẹ bọ́ nínú òṣì ìṣèpìsì yìí pé oyè ilé yóò padà yé ẹ ẹ̀sìn rèé ẹ̀sìn ló fẹ́ máa ṣe ayé ìyà ti bá yín múlẹ̀ bí ẹ̀gbẹ́ṣu ìyà yẹn ayé ìyà yẹn mo wá notice pé in fact
pọ́fàtì gan níbi tí ìyà bá àwọn púpọ̀ àwọn ènìyàn múlẹ̀ dé ní Nàìjíríà tó wọnú sísítẹ̀mù wọn tí wọn nepa tá à ń sọ̀rọ̀ yìí kí àwa gbọ́ Odùduwà nation kí náà gan wà 24/7 ẹ̀yin tẹ́ máa síkì pé náà wà 24/7 because ayé ìyà yẹn ti wọ̀ yín lára ẹ ti love it nǹkan tó máa separate yín àtàyé ìyà yẹn ẹ fẹ́ rárá ẹlòmíì gan nínú Nàìjíríà bó ṣe ń pariwo pé no stable kò sí ná wà lẹ́yìn tí tó bá níná látàárọ̀ títí dìrọ̀lẹ́ tí wọ́n múná lọ kò wá òkè mọ́ ó máa ṣe kọ́múná lọ ní wọ́n ti fi ìyà bá ayé yín jẹ́ o wọ́n fi ìyà jẹ yín débi wípé tí ọmọ Nàìjíríà míì bá rí 500 naira ó máa dàbí 5 million lójú ẹ̀ ní 500 naira yẹn ó máa wò pé kò lè mọ iye ọdún púpọ̀ ọmọ Nàìjíríà ọmọ kóòtù òjìrè ló jẹ́ wípé from January to December bóyá lè lòmíì rí 20,000 lápapọ̀ lódìdí lẹ́ẹ̀kan ó rí tí ò dé yẹ kó rí bẹ́ẹ̀ àbẹ́yìn ò mọ̀ yí pé ìgbésí ayé tó yẹ ká ẹ máa gbé ìgbésí ayé tó nọ́mà ni wípé ní ìlú àsọmọ onílùú tí iṣẹ́ tó ń ṣe tó bá dẹ́ ẹ dúró lójijì níbi iṣẹ́ ẹ gọ́ọ̀mẹ̀ntì ló yẹ kó take over responsibility ẹ ó yẹ kó wá bó ṣe máa ó ní certain amount tó yẹ kó máa fi sínú àkáǹtì ẹ fún oúnjẹ àtọkọ ẹ àtọmọ ẹ bẹ́ẹ̀ ni ilé ibi tó ń gbé ó ní ipa tó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì kó ń bẹ̀ tó bá wá síkì tó fẹ́ lọ rí dókítà ó ní ipa tó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì kó torí pé ò níṣẹ́ lọ́wọ́ irú àwọn ẹ̀tọ́ báyìí ni gbogbo wa ń jọlẹ̀ nílùú òyìnbó tá a sọ wípé àṣà iye kan tó wà báyìí táwa bá ń jẹrú ayé ẹ má jẹ́ kó jẹ́ àwa nìkan àwọn ènìyàn wa pọ̀ ṣàlàlù sí ìlú yẹn ẹ jẹ́ káwa náà wá ọgbọ́n àti ọ̀nà tá a fi lè lọ jẹ́ kí irú ìgbésí ayé ìrọ̀rùn báyìí ká lọ gbé kalẹ̀ kò ń ṣe pé ká máa sákiri ìlú onílùú lórílẹ̀-èdè àgbáńlá ayé nìkan àti sákiri wọ́n ti wá ń lé wa báyìí ẹ̀sìn dé ẹ̀sìn dé o abẹ́yìn ọmọ pẹ́sìn ni ẹ̀sìn ni wọ́n ti ń lé wa wọ́n ti ń yẹ̀yẹ́ wa ọ̀rọ̀ wa ti sún àwọn countries wọ̀nyí ìdí tí gbogbo wọn dé lé wa ni pé why tẹ́yìn ọmọ ìran wọ̀nyí tẹ́ ẹ ní nǹkan táwa ò ní ẹ ní gbogbo ọgbọ́n ìmọ̀ àti òye you are a very powerful person strong intelligent everything ilẹ̀ yín tún ná àwọn nǹkan àlùmọ́ọ́nì tó ṣe pàtàkì tí many country gan nínú Nàìjíríà ní Áfíríkà wọn ò ní ìdí nìyẹn tí gbogbo wọn ṣe ń lé yín pé ọ̀lẹ ni yín òjò ni yín all of you go back to your country go and build your country òun la wá sọ fún yín sí pé ẹ wo ìtìjú yìí ojú ìgbà mi tí ò bẹ́yà ojú òtí ẹ̀yìn ó ti èmi ó tì mí kí ló dé tó ń lé wa kiri bí ẹyin bí bẹ́ẹ̀ ni pé àráyé wá ṣé kò pa yín lẹ́kún ni má ṣe God will even the celebrity are supporting them ẹ fi celebrity tó support wọn lẹ̀ ṣebí àwa la jẹ́ kí wọ́n máa jẹ́ celebrity kí ló ṣẹlẹ̀ lára wọn tó ń brity ṣé torí àwọn tí wọ́n ṣe movies fíìmù wo náà ṣe ṣé wọ́n rí fíìmù gidi ṣe mọ́ ní Nàìjíríà ni wọ́n padà rí fíìmù gidi ṣe ní ayé ìgbà kan ní Nigerians celebrate especially ní Nollywood wa tẹ́ máa ń rí fíìmù gidi ṣe láyé ìsìnyí ẹ̀ padà rí fíìmù gidi ṣe mo dẹ̀ mọ̀ pé gbogbo yín ẹ ní problem tẹ́ni ni wípé especially ní Yorùbá side ẹ̀yìn Yorùbá celebrity or whatever ẹ ní lè dá sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ṣe mọ̀ pé 99.9 yín ọmọ MC nìyí àti bàbá K1 the ultimate àti MC wọ́n ti padà wọ́n pín yín ní bàbá ṣí báwo lè ṣe expect pé kó support tí K1 bá mú elé tó bá wù nínú Nollywood àgàgà àwọn tó bá ṣe ń jáde àwọn tó bá ṣe ń jáde bí ìgbà tí nǹkan bá ṣẹ̀ṣẹ̀ ń wù tó ń yọmọ jáde wọ́n á ra eyín ṣíkún wọ́n á lòyìn àti star yín àti gbogbo nǹkan tẹ́ fẹ́ wálé ayé wá jẹ gbogbo ẹ̀ wọ́n á ya fi mọ́tò kékeré kan wọ́n á fi jù yín wọ́n á fún yín ní ilé kékeré kan ìyẹn lẹ́dẹ̀ máa bá yí kiri ayé yín èyí tá sick inú yín á sick èyí tá kú á kú mi ìfikú yọ̀ yín o ṣùgbọ́n inú yín jàn ni nígbà tí MC bá mú tiẹ̀ tán K1 náà á mú tiẹ̀ àti K1 náà àti MC ọmọ aṣíwájú ni wọ́n báwo lè ṣe wá expect káwọn celebrity dá sí yín àwọn tó jẹ́ pé wọ́n padà mọ̀ pé wọ́n padà rí fíìmù ṣe gbogbo fíìmù tó ń ṣe nísìn maybe 5% ló make sense eléyìí tó kù rubbish and nonsense ni
ẹlòmíì gan akọ̀dà bí ìgbà tẹ́yàwó àtakọ̀ tọkọ̀ kóra wọn jọ sínú living room tọkọ̀ ń sọ̀rọ̀ lásán tọkọ̀ ń ṣe fàájì fíìmù ti dé nìyẹn. Ẹ lọ jókòó jàre kẹ́ lọ wá nǹkan ṣe kẹ́ lọ wá nǹkan gidi ṣe fúnlẹ̀ ayé yín kẹ́ yé sọra yín dolóṣó kiri. Àtọkùnrin àtobìnrin inú Nollywood ń sin olóṣó ni gbogbo yín olóṣó mú standing. Àwọn ọkùnrin ya jígolo lọ bẹ́ ṣe ń polówó ilé kún ọmọ obìnrin náà ń kẹnu sí. Àti ìyàwó ilé onílé gbogbo wọn orí social media náà máa ń sùn bẹ́ẹ̀ náà máa ju mẹ́sẹ̀gì sí yín 24/7. I like you. I shake kinikan you. My name is this. I'm a Nollywood say kinikan. This is my stage name. Kinikan. Àìmọye tí èèyàn ọkùnrin Nollywood tẹ́ ti gbá olè níbi tẹ́ ti ń ṣe jígolo kiri ọ̀lẹ. Bẹ́ẹ̀ lẹ́yìn obìnrin. Ẹ̀yin ọkùnrin yẹn ti èṣì fi èdè torí pé wọ́n padà lọ́wọ́. Wọ́n padà lọ gádàrá wọn. Ṣùgbọ́n yìí sísítà mi lánú yín padà ṣe mí. Mo sunkún fọ́jọ́ ọ̀la púpọ̀ nínú yín. Mo padà sunkún sọ fọ́jọ́ ọ̀la yín nítorí pé àdá yín nù ikú tún lọ ṣe rí gbogbo àwọn nǹkan kéékèèké tẹ́ ẹni tó ń jọ yín lójú yẹn. It is nothing compared to nǹkan tó ti mú lára yín. Ẹ̀yin ọmọ Nollywood ẹ wá sọ Nollywood industry ẹ sọ di ibi ẹgbẹ̀jì ológun ogun burúkú náà lè kó tira yín bẹ́ẹ̀ lẹ́ ń gbógun tira yín tẹ́ ẹ múra yín ní group ẹ máa gbógun tira yín bẹ́ẹ̀ ni competition balẹ̀ ayé yín jẹ́. Ẹ̀yin tẹ́ tí ìrówó jẹun ẹ̀yin náà ẹ fẹ́ ṣàṣe níṣe wípé congratulate me, I bought this house for my birthday, congratulate me, this is my car gift for my birthday. There is nothing bad in it if you work for it. You can even achieve it by yourself. Ṣùgbọ́n irọ́ gbogbo àwọn sisters wa pátá nílẹ̀ Yorùbá ẹ̀yin ló concern mi. Táwọn ọmọ Yíbò kan mi tí àwọn ọmọ Haúsá ọkàn mi oníkálùkù àjà fún rèsè. Mo bẹ̀ yín ní gbogbo àwọn ọmọ olóríire àwọn ọmọ ológo ńláńlá láàrin wa àwọn sisters wa beautiful things tí wọ́n ní ọpọlọ tán ti léèrè wa gbogbo wọn màná ti yọjẹ fótó kóró fọ́ karahun ìgbín ó lẹ́ ń gbé kiri náà ṣé rò pé àmọ́ bó ṣe ń lọ ní. Ẹ̀ẹ́dẹ̀ wa nójú akúmọ̀mọ́jú dìbí ẹjẹ́ òkú èkó ní púpọ̀ nínú yín ẹ̀yin rẹ̀ social media ní bẹ́ẹ̀ yàgbẹ́ lásán ẹ̀ gbé síbẹ̀ kò sí nǹkan tẹ́ ẹ̀ ní ṣe ẹ̀yin tó jẹ́ wípé audio life ní púpọ̀ nínú yín live àwọn tí wọ́n ra ilẹ̀ tí wọ́n ń kọ́lé for real tí wọ́n ní properties wọ̀nyí ẹ̀ kúkú mọ nǹkan tí wọ́n ń ṣe tán fi rí nǹkan tán rí ẹ̀ lè mọ̀ ó jẹ́ gbàforí ẹ̀ wá gbàforí ẹ fẹ́ bá àwọn colleagues yín àwọn mọ̀mọ́ àwọn big mommy tó jẹ́ pé ẹsẹ̀ wọn báyìí ó gùn láti Nàìjíríà yẹn wà láì kò síbi tí ògùdé lórílẹ̀-èdè àgbáńláyé kú wọ́n ní síbi tó gùn bàjẹ́ bó ṣe ń bẹ́ṣù jẹ bẹ́ẹ̀ wọ́n á yọ kúrò ní tèṣù wọ́n á kì í bọ̀ another one ni bó bá yọ níbi wọ́n á yọ síbi wọn kí ẹ̀ anything kó ṣáà ti ra mansion kó ṣáà ti gun ṣé kí náà gùn sí ṣé Bentley ní gbogbo yín gùn Nàìjíríà sí kẹ́ ṣáà ti máa ṣí company káàkiri kẹ́ máa sọ pé èmi ni mo kọ́ hòtẹ́ẹ̀lì mo kọ́lé mo ralẹ̀ mo kúrú mo lọ sí holiday mo ṣe kinní kan. Is that the only thing in life? Wọ́n wá sọ yín di kòròfo àwọn gómìnà yín ni o ẹ̀yin gómìnà ọ̀ràn nílẹ̀ Yorùbá ẹ̀yin wá bàyí àwọn sisters wa jẹ́ tán pátá ẹ wo ẹ̀yin sisters mi ẹ̀yin náà dẹ̀ mọ̀ o tẹ́ bá wá ẹgbẹ̀dì ológun èèyàn tó ṣoògùn jarọ̀nì lọ nílẹ̀ Yorùbá wọ́n ń ṣe babaláwo mọ́ ẹ rò pé àwọn wòlíì láéláé àfà àwọn politicians and Nollywood tẹ́ bá fẹ́ mọ̀ àwọn tí wọ́n ṣoògùn jù ní Nàìjíríà nílẹ̀ Yorùbá àwọn politicians àti Nollywood industry àwọn náà ṣoògùn wọ́n ṣoògùn kú wọ́n ṣoògùn dànù wọ́n ṣoògùn kú mi ìrírú ẹ̀rí àyàní ni wọ́n burú táwọn Nollywood bá kí ẹ lásán tó bá send the pictures ẹ abẹ́ta kò ṣọ́ra ẹ kó tó wò ogun burúkú náà kó tira wọn gbàgbé àwọn movie wọn tẹ́ máa ń wò yẹn tẹ́ máa rí wọn tán máa ya picture lórí social media my beautiful sister from another mother my kinika from another mother my bestie of the bestie rọ́nà pojú ayé náà ṣe fúnra wọn tẹ́ bá mọ ogun tó wà nínú Nollywood ẹ̀yin kò nígbà kan mọ yín àbọ̀tà yín kó lọ join kó fẹ́ join Nollywood ìwọ tó bá fẹ́ lọ join Nollywood tó bá tí ì rí nǹkan tó gbé mi mọ́mọ́ lọ́bẹ̀ ó ìwọ tó sọ tó ń wá bàbá láyé kiri godfather kiri ó wá lọ kó sọ́wọ́ gómìnà àbí senator gbogbo yín lẹ máa ń wá senator commissioner even councillor gbogbo yín lẹ máa ń wá wọn kiri àánú yín ò padà ṣe mí wọ́n ti padà sọ yín di
kòròfo agbọ̀n basket tí ò ṣe é gbomi dúró torí àtẹnujẹ torí you want to belong torí they must know you ó ti takádàrá ẹ̀ wọ́n ti gbà wọ́n fi ṣéǹjì lé ẹ lọ́wọ́ ẹ̀yin ọmọ yín pé gbogbo àwọn politicians yẹn wọ́n ṣò politicians wo àwọn politicians tó jẹ́ pé ìyàwó tó fẹ́ sílé tó bímọ fún wọn gan-an kò jọ wọ́n lójú ẹ̀mí wọn ò jọ lójú tán bá wá gbára tán bá ti ń wá gbára pé wọ́n ṣàfẹ́ di gómìnà wọ́n ṣàfẹ́ wà níbi kan wọ́n ṣàfẹ́ wúrì mí níbi tán wà bọ́n bá béèrè orí ọmọ wọn gan wọ́n fi ilẹ̀ ṣé ìwọ lásánlásán tán àmọ̀ràn tó ṣu ẹ́ wọ́n á fi ẹlẹ́ bàjẹ́ wọ́n á fi ẹlẹ́ dànù wọ́n á fi ẹlẹ́ dákú láyé ìgbà kan náà ń pa wọ́n tán pa yín wọ́n á yọ breast wọ́n á yọ tibítibí ṣe rí pé wọ́n padà pa yín mọ́ bẹ́ẹ̀ yẹn wọ́n wá ń pa yín sápasáyé. Millions of our sisters in Nigeria were empty, nothing again, nothing, empty. The only thing I really want ojú picture orí social media yẹn ṣá máa bá wọn wò nǹkan tó wálé ayé wọn wá ṣe nìyẹn tó bá ti ju picture kẹ́ máa kọ síbẹ̀ you are beautiful, you are sweet, you are this tẹ́ bá ti ń sọ ìṣòro ayé wọn bá tán. Ẹ wá sọ pé ẹ̀rọkùnrin fẹ́ yín ọkùnrin wo ni ó gbé yín lé ẹ rò pé àwọn brothers wá ya wèrè ni wọ́n ya wèrè ẹ kó ṣì dànù báwọn ṣe fẹ́ gbé yín lé ẹ̀yin tán mọ̀ pé kòròfo ni yín kò sí kankan gbogbo nǹkan tí ọkọ yẹ kó jọ láì àlùbáríkà ara obìnrin tó tọ́ sọ́kọ àwọn politician ti padà gbà lọ́wọ́ yín torí mọ́tò wèrè tán gbé sídìí yín torí ọlídé tán mú yín wá wọ́n ti padà gbà wọ́n fi ṣíbí kó yín lómi ọbẹ̀ jẹ́ torí 500,000 àbí 200,000 tó fẹ́ fún yín kẹ́ fi shoot movie wọ́n padà gba yí ẹ lọ́wọ́ ẹ ó wá ṣe movie tó o padà tà sórí pé ó tán fún ẹ ó ta gan ni ẹ wá ń wọ́kọ ẹjọ́ ọkùnrin wo ni ò ní tiẹ̀ lára nísìnyí tó jẹ́ pé ẹ̀yin tó ti yọ ti yín jẹ tinú ẹyin yín jẹ wọ́n ti yọ tinú ẹyin yín jẹ wọ́n ti gbé èpo ẹ̀ sílẹ̀ ẹ̀yin yẹn lẹ wá ń fẹ́ kí àwọn ọkùnrin wá kí wọ́n wá máa kówó lé lórí ẹ̀fọ́ ni the only thing tí ayé yín fi lè lójú ju bá ṣe yẹ lọ tí wọ́n fi ní máa pa yín ìpakúpa táyé yín ò fi ní di kòròfo mọ́ òun ni ká ẹ dìde ká ẹ má rotí ká wọ́n di ultimate bàbá ti ní ayọ́nú sí wọn ayé mi o ẹ̀yọ́nú sí mi ẹ̀yọ́nú sí mi yọ́nú sí mi ẹ̀yọ́nú iná ni ẹ̀yọ́nú ayé bàbá Máyégún kí lára ń gbà yín gan bàbá Máyégún kí lára ń gbà yín ẹ̀yọ́nú ayé yìí ni nígbà tẹ́ mọ̀ pé ilẹ̀ ti bàjẹ́ ilẹ̀ ti rọ́ bàbá kéwọ̀n ilẹ̀ ti rọ́ dànù ẹ̀yin náà mọ̀ bàbá ilẹ̀ ti rọ́ dànù ẹ̀yin náà mọ̀ pé lè ti bàjẹ́ ẹ wá ń sọ fún wa ayọ́nú sí yín ní gbogbo wa náà dìdìrín òpònú wa including me lèmi náà kíjọ mọ́lẹ̀ ẹni bá yọ́nú sí mi kò mátà èmi nìkan náà kọ́ ni mò ń jó gbogbo wa là ń jó. èèyàn bá yẹlẹ ẹ̀dá ohun burúkú a máa yọ òru wọn ṣe ni. mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú orin tó lè kọjá ẹni Ọlọ́run fẹ́ lọ́rùn èèyàn fẹ́. Ẹ máa yọ́nú sí mi. Àgbàtọ̀mọdé ẹ máa yọ́nú sí mi. Ọkùnrin tóbìnrin ẹ yọ́nú sí mi. Ẹni bá yọ́nú sí mi. Ṣíwájú ìyọ́nú Ọlọ́run ọba. Ìyọ́nú Ọlọ́run ọba. Ìyọ́nú Ọlọ́run ọba. Ìyọ́nú Ọlọ́run ọba. Ìyọ́nú Ọlọ́run ọba òun lẹ́wọ̀n máa rí. Ẹ máa yọ́nú sí mi. Ọkùnrin ẹ yọ́nú sí mi. Obìnrin ẹ yọ́nú sí mi. Gbogbo ẹni bá yọ́nú sí mi. Oṣù ẹni sùúrù bàbá ẹni sùúrù ẹ̀yọ́nú ayé ìní ẹ̀yọ́nú ayé bàbá kẹwọn ẹ wá jókòó ẹ mọ̀ pé ilẹ̀ ti rọ́gán ọjọ́ dé ti ń dalé bàbá. God Almighty ẹ wá wo nǹkan tá ẹ lè ṣe ilé tó yẹ ká ẹ bọ́ síta jẹ́jẹ́ ká ẹ wá àdírẹ́sì àwọn ọmọ ilẹ̀ Yorùbá ọmọ kóòtù òjíire bíi pé ẹ̀yin ọmọ ìran mi fáyìn bó ṣe rí bó ṣe lọ rèé o ẹ̀yọ́nú yìí ni o ẹ gbójú ń bẹ̀
pẹ̀lú gbogbo àṣìṣe ẹ̀dẹ̀ rẹ́dì láti ṣe kíni láti bá wa ṣàtúnṣe kí gbogbo wa dé sọ pé Ọlọ́run padà ṣeun nǹkan tá padà fẹ́ nínú ayé Ọlọ́run padà ṣe fún wa bàbá K1 ẹ wá lọ gbégbá ọ̀nà orin ẹ̀dẹ̀ kúkú ti mọ̀ pé àìfetí gbọ́ báyìí la ìfẹsẹ̀ jó lẹ bá tún gbé yọnú ìdè ẹ̀yọ́nú ìní gbogbo wa la ń gbé kiri sìn mo dẹ̀ wá jókòó mo wò ó ìwọ tó ń gbọ́ mi mo bí ẹni ṣé olójó tó gbọ́ ẹ̀yọ́nú ayé yìí ẹ̀yọ́nú sí mi tínú ẹ̀ ò yọ séyàn tó ń kọrin yẹn ni wàá yọnu ṣáá ni bó tiẹ̀ máa wá bínú láfítà tó bá play ẹ̀ tán ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tó ń jó yẹn wà láìtàlẹ̀ ó yọnu sí bàbá K1 ni ẹ̀yọ́nú ayé ni o ẹ̀yọ́nú ayé ni bó bàbá K1 ẹ̀yọ́nú ayé nǹkan kékeré ni ẹ̀yọ́nú Ọlọ́run ló ṣe pàtàkì jù táwọn ènìyàn bá yọnu sí yín gẹ́gẹ́ bí ẹlẹ́rara tí ẹlẹ́dàwọ̀ ò bá yọnu sí yín ńkọ́ àwọn ọmọ kóòtù òjíire bí bàbá K1 the ultimate à ń jórin yín o láti ayé alálùmọ́lẹ̀ bẹ́ẹ̀ bá dàgbà ẹ dàgbà títí ẹ pẹ́ láyé ẹ má bínú kò tí ì yá ẹ dàgbà títí tẹ bá dàgbà títí tẹ wọ 100 tẹ wọ 200 tẹ bá lọ ẹ jọ̀ọ́ kí ni ojú wo ìtàn owó lẹ fẹ́ kí a máa pa fún àwọn ọmọ yín ṣẹ́dẹ̀ mọ́ ẹgbọ́rọ̀ burúkú wà nígboro ẹnu Yorùbá jàjàjàjàjàjà máa ń gbàgbé ọ̀rọ̀ gbogbo yín tẹ̀ ń jàjẹ́ ajẹ́ ìwẹ̀yìn gbogbo yín tẹ̀ ń ba ilẹ̀ Yorùbá jẹ́ gbogbo yín tẹ̀ wà ní ipò yálà as a commissioner or as a politician or ẹ wà ní entertainment industry or any kind of anywhere tẹ́ bá dì mú tẹ́ gbàgbọ́dọ̀ fún àwọn ọmọ Yorùbá èèyàn tó pè mí ẹ̀ má ti pè mí jọ tẹ́ ń gbàgbọ́dọ̀ fún àwọn ọmọ Yorùbá ẹ kì í rò pé ẹ̀yin ṣe ti yín ẹ lọ tẹ́ ẹ bá lọ ọmọ tẹ́ ẹ fi sílẹ̀ ńkọ́ ẹ wò ẹ fi tàwọn aṣáájú ṣẹ̀kọ́ mo ní ilẹ̀ Yorùbá rí ní ìgbà kan rí a ti rí lára àwọn bàbá wa tí wọ́n ti dolóògbé lẹ́ni ní ìgbà ayé wọn nígbà yẹn lọ́hùn-ún olówó ni wọ́n lówó káàkiri àgbáláyé ọlọ́lá ni wọ́n ṣé connection ni ká sọ ni both local and international wọ́n wà connected ìbàjẹ́ wọ́n jọ ṣèjọba gbogbo àgbáńlá ayé yìí ni kò ń ṣe ti Nàìjíríà nìkan wọ́n lówó lọ́wọ́ wọ́n lẹ́ṣin lẹ́ẹ̀kan kò síbi tí owó jẹ agbára wọn ò dé àṣẹ ń bẹ lẹ́nu wọn ṣùgbọ́n ní ìgbà tí ìdájọ́ Ọlọ́run dé ńkọ́ ayé lẹ̀san wà a ní ká ẹ ṣe dáadáa bó bá dé pé ní àwọn aláàfáà wòlíì àbí anything àrọ̀nì tó ń sọ pé máa jó nìṣó kò sí kankan tó máa ṣẹlẹ̀ wọn ò lè ṣe títí ọjọ́ kan á rẹ̀ wọ́n Ọlọ́run nìkan lọ́ba tó lágbára lórí ohun gbogbo ẹ wá wo bí àwọn ọjọ́ kìíní àná ní ìgbà tí wọ́n láwọn ń du ipò wọ́n máa du ipò tí wọ́n ń du ìkódà Haúsá Ìgbò oyún inú àṣẹ ìdí òyìnbó dúdú káàkiri àgbáláyé ló fọwọ́ síbò yìí wọ́n nífẹ̀ẹ́ wọn igbe wọn là ń pariwo kiri àwọn ọkùnrin gan àwọn obìnrin tí ìrìbí tí ìyá ti mú ọmọ kékeré táwọn alóhùn lọ fi jì wọ́n torí owó yìí ni o ẹ wá wò ó lọ́jọ́ tèmi wọ́n ti papòdà mo bẹ̀ yín ni mo bi yín ni ẹ̀yin èèyàn mi ǹjẹ́ àtúnrí lẹ́nìkan ní Nàìjíríà ń sìn kó tó bá tiẹ̀ máa sọ wọ́n á sọ ní àwọn kan èmi kan ni tá sọ pé mo gbàdúrà o mo fi ọlá ẹni báyìí tọrọ èmi náà fẹ́ kí ayé tòun kó rí bí ayé lágbájá ní ìgbà ayé yẹn lọ́hùn nígbà tó yìí ń jẹ́ ènìyàn tó wà nínú ayé tó ń ṣe bẹ́ẹ̀ ni wípé ilé ayé yìí ò ní tán mọ́ gbogbo ayé ló ń kì wọ́n náà ṣe ránkàdédé wọn gbogbo wa la fẹ́ jórúkọ wọn ṣùgbọ́n lẹ́ni ìjà aléèyàn tó tún bọ́ síta tó lóun fẹ́ jórúkọ yìí because orúkọ yìí gan pàápàá lè gbọ́n mọ́ ṣe ló kàn jẹ́ nǹkan ìbànújẹ́ tó jẹ́ pé ordinary pure water àti ẹ̀ fi sọ orúkọ wọn nílẹ̀ Yorùbá kan sọ pé orúkọ bàbá yìí pure water náà ti ẹ̀ ń tà ṣé yẹn ò wá tó fún yín ni ibi tí ọ̀rọ̀ ilé ayé ò ti yé yín gbogbo ẹ̀yin tẹ́ múlé ayé tẹ́ wà má yàtọ̀ rẹ̀ pé gbogbo ọ̀rọ̀ ilé ayé tẹ́ bá ti lọ tán ẹ̀ kó fún ìyàwó ẹ̀ kó fọ́mọ ìjọ tí olówó bá ti kú okú towó ẹ̀ ni ìjọ tó bá ti kú lówó ẹ̀ ti kú kò ṣe bí ti fi bàbá Florence Ajimobi tí ọkọ wọn kú bàbá Jimobi kú wọn ò mọ bí ti position tí bàbá Jimobi wà báyìí o bóyá wọ́n tọrọ fún àánú ni wọ́n tún wá lọ ṣe burial ground wọn níbi tí wọ́n sin wọ́n sí ẹgbẹ́ èsì síbẹ̀ ẹ ṣe gbogbo ẹ̀ síbẹ̀ ẹ kàn wo nǹkan tẹ́ lè fowó ilẹ̀ Yorùbá owó Nàìjíríà nǹkan tẹ́ fẹ́ fowó yẹn ṣe wà láì kò yé yín mọ́
kò yé yín mọ́ torí pé ẹ mọ̀ pé ẹ lè fowó yẹn kẹ́ lọ fi ran aṣọ sọ́rùn ayé á sọ yín lẹ́nu ẹ kàn waste owó níbi tí àwọn ọmọ kéékèèké ọmọ 3 years 6 years 7 years wọ́n á ti gbé ọjà tí ò wọ 500 naira lé lórí kó lọ ta ọjà wá owó tó bá pa nínú ọjà yẹn òun náà máa fi jẹun nínú ilé wọn àìmọye àwọn ọmọ kéékèèké ni wọn ò rí school lọ àìmọye wọn tó jẹ́ wípé wọ́n kọ́ ọmọ àtọkọ àti ìyàwó kiri wọn ò ní yàrá ibùsùn àìmọye ẹ̀mí tó ń sọnù lọ síta torí pé wọn ò rí owó gba kí náà máa ń gbà yẹn náà ẹ̀yin lẹ́yìn wá kówó mọ̀ kan tẹ́ fẹ́ fowó ṣe mọ́ ó yún yín lára owó yẹn ti pọ̀ jù ẹ wá lọ ṣe bẹ̀ yẹn òkú tó ti kú tí kán ti jẹ ikán ti jẹ ẹ̀yin ọmọ ní lẹ wá waste owó burúkú síbẹ̀ yẹn ilé ayé asán àfọwọ́bà fílẹ̀ lẹ wá múlẹ̀ ayé lẹ gbé gẹ́gẹ́gẹ́gẹ́ bẹ́ni pé ẹ̀ ní kú mọ́ èèyàn tó ti kú tí kán ti ń jẹ lẹ mú gbogbo bẹ̀rẹ̀ lè ṣe rí gidigidi bẹ́ni pé ní bàbá Ajímọ̀bí tó bẹ́yà lóró òru ló máa ń padà bọ̀ wálé tó ẹ̀ ń ṣe ẹ̀ tún gbéṣẹ́ àsíbẹ̀ bẹ́ni pé òròrú ni bàbá yẹn máa ń padà wá tó máa wá ń jẹun bẹ̀ kò máa yé mi eléyìí ó mà ti ń bọ́ sí nǹkan míì ó mà ti ń bọ́ sí nǹkan míì ọ̀rọ̀ yóò máa wọ kò máa yéèyàn mọ́kẹ́ kí ló dé Mama Florence Ajímọ̀bí ṣé nǹkan tó kù tó yẹ kẹ́ fowó ilẹ̀ Yorùbá ṣe nìyẹn ni owó wa ẹ lọ sí àwọn hospital káàkiri ilé ìwòsàn kẹ́ ẹ lọ wo àwọn ènìyàn tí wọ́n wà lórí ìdùbúlẹ̀ àìsàn káàkiri tí wọ́n wá owó tó máa fi gba treatment kẹ́ ẹ lọ máa san owó yẹn ẹ lọ sí ilé aláìní àwọn ọmọ aláìní ìyá aláìní bàbá àwọn àkàndá ọmọ àwọn arúgbó àgbàlagbà tó wà nílẹ̀ Nàìjíríà tó jẹ́ pé àwọn ọmọ wọn gan wọn ò rí ṣe ìmí kò lọ́mọ ọmọ bẹ́yọ́ ọmọ ẹ̀tẹ̀rìn lọ àbí kò tí èyí yàn tó ń fẹ́ ìtọ́jú ẹ wá wọn lọ ẹ ṣe kankan owó yẹn kàn ń waste ẹ ṣá ẹ kàn ń waste ẹ kàn mọ̀ nǹkan tẹ́ fẹ́ fowó ṣe mọ́ owó yẹn wá bó ti ẹ̀ jẹ́ factory kẹjá sílẹ̀ ní Ìbàdàn yẹn bí Ìbàdàn ṣe tóbi tó orí ọ̀fẹ́ ni fáwọn èèyàn tó ń gbé nílùú Ìbàdàn àti gbogbo ilẹ̀ Yorùbá náà at least wọ́n á ríṣẹ́ ṣe ẹ rí ṣe bàbá Àkẹ́tì l'Ondo gọ́vnà Akérédolú ó yà mí lẹ́nu fún yẹn ló yà mí gan ni o so nígbà tẹ́yìn fi ṣe campaign títí yín tẹ́ fẹ́ káwọn ọmọ kóòtù òjìrè bí àwọn ọmọ Ondo káàkiri Ondo state kọ́ dìbò fún yín lẹ́lẹ́kejì ẹ wá jókòó ẹ wò pé òkè o kí lẹ lè fi support wọn ná kí lẹ lè fi wojú rere wọn ná àbí èdì ni kò tiẹ̀ yé mi ẹ wá wo ẹ ti rí pé ìyà ti jẹ wọ́n bàjẹ́ situation wọn ò wà kò ní remedy mọ́ ẹ lọ ń ra slippers bedroom slippers àti ludo game òun lẹ́yìn fẹ́ há fúnra lè ti yín ó mà ṣe o tí ọ̀rẹ́ ẹni bá jalè ó ṣe là ń wí ludo àti slippers lẹ́yìn lè pín fún àwọn ọmọ ìran àwọn tí yín ní Ondo state kàn fi dìbò fún yín bàbá Àkẹ́tì yé lẹ́tìkẹ́ o ó lẹ́tìkẹ́ prince ó lẹ́tìkẹ́ kọ́sítọ́mà mi láti UK ẹ jọ̀ọ́ ẹ pè mí o ẹ dúró náà fún àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ máa ń pè mí tí ẹ dúró mo ti rí fún àǹfààní ẹ̀yin tẹ́ máa ń pè mí tẹ́ máa ń béèrè fún tẹlifóònù nọ́mbà wọn ẹ jẹ́ kí n pè wọ́n wọlé kí ẹ̀yin fúnra lára yín kí ẹ béèrè àdírẹ́sì yín àdírẹ́sì àti tẹlifóònù nọ́mbà lọ́wọ́ wọn ẹ káàbọ̀ ìyá mi láti ìlú UK. ẹ kúrò lẹ́ o. ẹ bá wa gbóhùn sókè o. ok ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ o ẹ̀yin èèyàn mi ibikíbi tẹ́ bá ti ń wò wá good morning good afternoon good evening ẹ káàbọ̀ sórí ètò Dáratọ̀ Dáratọ̀ thank you for inviting me o orúkọ tèmi Ọláyínká gbogbo ọ̀rọ̀ tí n dẹ̀ fẹ́ sọ̀rọ̀ lẹ́yìn ó máa ṣe gbogbo aláǹfààní pátápátá ọ̀rọ̀ mi ò ju lórí ìbáṣe. Information is about sharing how we can look after our health, because we know health is wealth. The right supplements we need to be using. Ká má bàa ṣe àìsàn. Nítorí pé kò sí ẹ̀sẹ̀ tó yẹ kó máa síkì ká bá ń lo the right supplements sí ara wa yìí.
bọ́tá gbogbo wa náà mọ̀ pé káàkiri gbogbo àgbáyé àwọn èèyàn ló ń kú lóríṣiríṣi àrùn diabetes ni high blood pressure ni liver disease kidney disease ó ti pọ̀ jù kò tẹ̀ wọ́n á ṣe àgbàlagbà nìkan mọ́ àtàwọn ọmọdé ló ń kú oríṣiríṣi. wọ́n kú oríṣiríṣi kú lórí ọ̀rọ̀ kọ́ńtà so ọ̀rọ̀ tó lórí right supplement la máa lò then the second part is bá ṣe máa wá ra right supplement yìí through company yìí tó yẹ pé ẹ̀yin náà ẹ máa make extra commission ẹ máa make owó company máa san commission yìí kẹ́kọ̀ọ́ refer product yìí sáwọn ẹbí àwọn ará and it's a natural organic herbal nutrition 100% pure nutrition. Tábàjẹ́ wá wò kí ni ìdí tó fa gbogbo àrùn tó tiẹ̀ wá ní. Tábàlá wò ẹ wà lórí Google ló wà lórí research paper táwọn doctors kọ. Gbogbo tó tẹ̀ ẹ bá ń fa náà oúnjẹ tá à ń jẹ yìí ni. Tẹ bá wo oúnjẹ tá à ń jẹ yìí chemicals máa pọ̀ jù nú ẹ̀. Wọ́n fi chemicals wọ́n fi ń gbin èso tá à ń jẹ. Wọ́n fi ń gbin fruit and vegetables tá à ń jẹ. Àwa kẹ́dẹ̀ ń jẹ chemical lójoojúmọ́ o. Tẹ́ bá lọ wò àwọn pharmacy wọ́n lo chemical nítorí pé wọ́n láti lé gbogbo àwọn pest tó ń destroy gbogbo crops orí farm wọ́n láti lé pest kúrò wọ́n dẹ̀ láti lo chemical láti grow àwọn oúnjẹ wọn in large quantities for their own commission. Unfortunately gbogbo ẹ̀ làwa dẹ̀ ń jẹ. Before I go on mo fẹ́ thank you I want to thank everybody tó pè mí láti bí 2 weeks ago. Gbogbo àwọn tó ti gbọ́ gbogbo information yìí ti 2 weeks ago àwọn kan pè mo invite wọn to our WhatsApp presentation wọ́n fetí ara wọn gbọ́ bí àwọn èèyàn ṣe ti gẹ̀ẹ́tì ìwòsàn àwọn onídiabetes blood pressure cardiac disease nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí lo products yìí àwọn kan fetí ara wọn gbọ́ báwọn èèyàn ṣe gba ìwòsàn àwọn dẹ̀ tún fetí ara wọn gbọ́ àwọn tí wọ́n ṣe business lórí company yìí wọ́n gbọ́ bí wọ́n ṣe ń make owó gidi kì í ṣe owó kékeré. The company is very generous. They will pay you when you invite your family, your friends, you talk to them about the product. They will pay you 100% pure organic. Herbs nìkan ni wọ́n fi ṣe. So bí mo rọ mi ojú yẹn lọ, tá bá ti ń jẹ gbogbo àwọn oúnjẹ wọ̀nyí, nǹkan tí iṣẹ́ táwọn chemicals yìí ṣe, ni pé the chemicals will go down into the soil. So it will destroy the nutrition we need to fight diseases. Ó máa destroy vitamins, minerals, proteins, calcium, gbogbo àwọn nǹkan tá dẹ̀ ní nínú oúnjẹ nìyẹn. Ìgbà tí ó bá dẹ̀ sí gbogbo kìíní tí chemicals ti pa tó ti pa mọ́nú oúnjẹ tá à ń jẹ kò sí bá ṣe lè fight disease mọ́. So àwọn internal organs wa bíi kidney, liver, pancreas, stomach tẹ́ a ò lè fojú wa rí. Gbogbo àwọn chemicals nǹkan tó ń ṣe ni pé ó ń destroy àwọn internal organs wa. So ó ṣe pàtàkì pé a gbọ́dọ̀ mójútó internal organs. Kò lè jẹ́ pé ìta nìkan la máa tún ṣe tá máa lo powder tá máa wọ oríṣiríṣi lipstick. Inú ńkọ́ torí tí àrùn bá fẹ́ ṣẹlẹ̀ inú gangan ló ti ń wá kó tó di pé wá appear tó di pé àwọn èèyàn ní joint pain ẹlòmíà lọ sí bẹ́ẹ̀dì tired á wake up tired wọ́n ní liver disease wọ́n lóríṣiríṣi àrùn bẹ́ẹ̀. Ní hospital tèmi ti ń ṣiṣẹ́ yẹn wọ́n á ṣe scan ìfẹ́ lómi kó tó rí result tó ti kúlẹ̀ dìde kù. Tó tẹ̀ pé kò tẹ̀ nǹkan tó ṣe tó kàn máa wá pọ̀ pé àwọn fẹ́ ṣe scan wọ́n result tó bá máa fi jáde wọ́n á wò pé báwo ni state condition nu kidney kí ni ibẹ̀ àwọn pancreas àwọn ṣe rí báyìí wọ́n á bẹ̀rẹ̀ sí tí wọ́n sí orí tablet nígbà tó bá yẹ pé diabetes kan tó fún tablet yẹn á tún fa disease mi lọ́jọ́ iwájú. My sister ẹ má bínú ó dẹ̀ pé lára àwọn product yẹn ìkan wà tẹ́ ní anti-cancer fún àwọn tí wọ́n bá ní cancer àbí kidney problem. bẹ́ẹ̀ ni brain core nìyẹn jẹ́ tí ẹ bá tẹ̀tún àwọn tí through yín náà àwọn tó wá sí orí WhatsApp presentation wa wọ́n fetí ara wọn gbọ́ real life testimonies from people tó yẹ pé doctor ti sọ fún wọn pé wọ́n ní stage 4 cancer nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí lo àwọn products tí wọ́n máa padà sọ́dọ̀ doctor tí wọ́n ṣe blood test wọ́n láti ti máa bí wọ́n léèrè ní pé kí nìkan tí wọ́n ń lò. Fẹ́ẹ́ tó ti wà lórí chemotherapy tó wà lórí radiotherapy fúnra wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí reduce àwọn tablets yẹn díẹ̀díẹ̀ wọ́n reduce chemotherapy wọ́n reduce radiotherapy. Tẹ́ bá wo ara wa yìí ṣe ló dàbí mọ́tò ní engine. Ẹ má bínú o màmá mi ẹ tún ní ìkan tún wà tó wà fún joint wa bí àwọn tó bá ní romanticism.
bẹ́ẹ̀ ni rain bend nìyẹn jẹ́ àwọn oní rheumatism làwọn oní arthritis ń lò torí ẹlòmíì àjòkó bá máa fi dìde bá gbogbo bàdí ló máa ró so ìyẹn ni bend yẹn wà fún tẹ bá wo bend torí pa ní joint tó ń bend so ìyẹn ni product yẹn wà fún. ẹ tún ní nǹkan tún wà fún diabetes àwọn tí wọ́n bá ní àwọn diabetic patients. bẹ́ẹ̀ ni ìyẹn ni rainbow kò kì í ṣe company tó tẹ̀ wá já kínní sílẹ̀ àwọn company àwọn tí wọ́n dá kínní seed based nutrition ilẹ̀ àwọn doctors àárín wọn àwọn scientists àwọn neurosurgeon ibi tó ti yàtọ̀ sí àwọn other products tó wà ń ta nìyẹn so àwọn tó dá ilé ọmọ kan tí wọ́n ń ṣe it has a lot of vitamins it has a lot of seeds a lot of bíi aloe vera àwọn vitamins proteins tó jẹ́ pé àríjẹ nínú oúnjẹ tá à ń jẹ tí chemical ti bà á jẹ́ tó wá jẹ́ pé ó ń kọ́lé àrùn kò jẹ́ kí a máa sick tẹ́ bá wo báyìí àwọn bàbá wa àti àwọn kọ́ padà sí wa they never used to be sick wọn kì í sick báyìí torí pé nǹkan tí wọ́n ń jẹ is natural is organic is pure but nísìnyí oúnjẹ táwa ń jẹ ó ti kún chemicals ti bà gbogbo ayé ẹ̀ jẹ́ ìyẹn ni gbogbo chemicals tó wá ń fa gbogbo àrùn káàkiri tó wà káàkiri yìí. ǹjẹ́ ẹ ní tẹlifóònù nọ́mbà tí wọ́n lè pè yín sí? 07956. ẹ dúró 07956. 347. kí lẹ pè? 347. 895. Okay. Fún àǹfààní ẹ̀yin tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wọn láti lè ṣe business bí ẹ ní ìdí ẹ̀ bí ẹ ní rheumatism àbí wọ́n ti diagnose yín pé ẹ ní cancer àbí bóyá ẹ ní joint pain or any kind of sickness ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn is +44 UK náà wà +44 79 56 34 78 95 àbí kẹtẹ ẹ bá gẹ̀ẹ́tẹ̀ ẹ lè padà kàn sí mi màá sẹ́ndì tẹlifóònù nọ́mbà yẹn sí yín gẹ́gẹ́ bí mo ṣe ṣe fún àwọn tí wọ́n padà pè wá ní last time tẹ wá ṣe ti gbọ́ dẹ́ ẹ bá wa sọ fún àwọn benefit yàtọ̀ fún àwọn tí wọ́n bá nídìí oògùn yìí fún ara wọn ǹjẹ́ àwọn èèyàn míì lè fi ṣe bísínẹ́sì. wọ́n fi ń ṣe bísínẹ́sì o mi mọ̀ bóyá àwọn bíi mẹ́rin bíi márùn kan tó pè mí from the last time bí wọ́n bá wà ń bẹ̀ wọ́n fi tí ara wọn gbọ́ àwọn tó ṣe business tí wọ́n dẹ̀ make kì í ṣe owó kékeré ẹlòmíì make 50,000 ẹlòmíì make 20,000 ẹlòmíì make ó depend lórí effort téèyàn bá fi sí inú business yẹn ẹlòmíì dẹ̀ ló make ẹlòmíì á make 1,000 a week pounds ni mo ń sọ o 1,000 pounds a week or 750 pounds a week ẹlòmíì 500 pounds a week depending on the effort tí ẹ bá fi sínú business yẹn ìyẹn lẹ́gbẹ̀ẹ́ more tẹ́ bá bá àwọn èèyàn sọ̀rọ̀ the company will pay you commission tẹ́ bá ti register pẹ̀lú company yìí wọ́n á fún yín ní app wọ́n á fún yín business center wọ́n á fún yín ní ID they will train you so ẹ nídìí pé bóyá education kankan lọ títí tí the company will train you there are a lot of people nínú company yìí tó yẹ pé wọ́n máa ṣe one-to-one training with you every day là ń ṣe Zoom presentation every day là ń ṣe WhatsApp presentation tí wọ́n máa sọ bí àwọn èèyàn ṣe máa register ẹ̀ tó bá yẹ fẹ́ tó bá dẹ̀ fẹ́ lò fún wa even tá a bá tiẹ̀ náà àrùn kọ̀ọ̀kan kó pátápátá la ní ìdìkì nìyí gbogbo wa ẹ má dúró kí àrùn bẹ̀rẹ̀ ẹ má dúró kí pain bẹ̀rẹ̀ ẹ má dúró kí joint pain bẹ̀rẹ̀ àbí kí liver àbí kidney bẹ̀rẹ̀ kẹ́ tó bẹ̀rẹ̀ sí máa sáré káàkiri prevention is better than cure. wọ́n ní kí n béèrè lọ́wọ́ yín pé ṣé ẹ ti darapọ̀ mọ́ Odùduwà nation. mo ti darapọ̀ o first of October bàbá àjọ máa wà bẹ́ẹ̀ ni mo ti darapọ̀ yìí. ẹ ṣé gan ni ìyá mi ẹ bá wa round ẹ up fún wa àlàyé tẹ́ bá tún fẹ́ ṣe fún wọn ẹ bá wa sọ fún wọn ní ṣókí. Ìṣókí náà ni pé ẹ máa bọ̀ health is wealth pàápàá jùlọ nísìnyí tó tún ní COVID yìí ó tún ti ń pọ̀ on the increase so we all need this product. wọ́n ní ṣé èèyàn tó bá wà ní Canada or even in Arab country or in Nigeria anywhere you are in the whole world tẹ́ bá ti ní access sí internet ẹ lè kàn sí wọn bẹ́ẹ̀ ni ẹ dẹ̀ lè jẹ́ alágbàtà tí ó máa fẹ́ ṣe ní owó ẹ máa wà lẹ̀ ẹ máa tà owó á wọlé tí ò ní sí wàhálà rárá. The number again +44 Shafiu Afusat Toluwalas +44 79 56 34 78 95
tí ẹ bá get ẹ lè kàn sí mi after the show or tomorrow kẹ́ fi message ránṣẹ́ sí mi lórí WhatsApp màá forward ẹ̀ sí yín ṣe ti gbọ́. Ẹ ṣé gan ni ìyá mi, thank you very much. ẹ ṣé gan ni o, ẹ ṣé gan ni o. You're welcome. Odùduwà gbè wá o. Àṣẹ ṣé gan ni. Ṣé rí màmá mi tí mo gbé wá yìí ọmọ Odùduwà tọkàntọkàn ni wọ́n o. Bẹ́ẹ̀ ni dẹ̀ fún àǹfààní ẹ̀yin tẹ́ ní ẹ ń báyìí máa sọ̀rọ̀ Odùduwà kí n má polówó. Ibi tá ti ń ṣe la ti ń jẹ. These are the little money tí èmi náà lè rí lórí advert tí máa fi keep body and soul together, because you wouldn't want to know how many stress the stress tí èmi especially tí máa go through láti gather information, láti kà, láti read, láti wò, láti ṣe gbá. I mean a tún ṣiṣẹ́ mọ́, máa tún tọ́jú ilé, máa tún ṣe gbogbo ẹ̀ ní a week. A lè máa send owó sílé, mo máa ń sọ all the time. Àtẹni tí mo mọ̀, àtẹni tí mi mọ̀ tó dé jẹ́ wípé à ń kọ̀ fáàmì pé wọ́n need owó, so gbogbo owó ni àbí kò yẹ yín bẹ́ẹ̀ yẹn. Ìlú òyìnbó la wà, kan tó bá ṣe òun ló máa jẹ. Ìwọ̀nba nǹkan tí a lè ṣe náà nìyẹn. So ẹgbàá bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn mi, ẹgbàá bẹ́ẹ̀ o. Àfi tí ẹ̀yin tí ẹ bá wá fẹ́ kí n máa polówó tí bá ń ṣe show Odùduwà, a jẹ́ pé fẹ́ employ mi nìyẹn. Kò dẹ̀ sí nǹkan tó bá dì ń bẹ̀. Tẹ́ bá ti san salary fún mi, in fact tẹ́ bá ní kí wà ń bẹ̀ gan 24/7 ṣebí ká ti sọ̀rọ̀ ni máa sọ ju bẹ́ẹ̀ ṣe expect lọ. So that is that. Ẹ má bínú, ṣe ti gbọ́, ẹ má bínú. Ọ̀nà fún ọ̀nà ọ̀run ni. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Bá ti ń bẹ́sọ̀ lọ, mo ní láti pe bàbá wa Mr. Ọládipúpọ̀ Bákàrè. Mr. Ọládipúpọ̀ Bákàrè wọ́n wà ní ìlú London ní UK. Ìkan lára àwọn ẹ má bínú, hold on fún mi 1 second. Ìkan lára àwa ọmọ Odùduwà tọkàntọkàn ni wọ́n, tí wọ́n jẹ́ ìkan lára àwọn Oòduà Action Movement. Wọ́n lù sí ìyá wọn, mọ́mì wọn ṣe aláìsí, màmá ti dàgbà o, wọ́n màmá ti dàgbà. Ṣùgbọ́n on behalf of all the Oòduà Action Movement, on behalf of gbogbo àwọn ọmọ Odùduwà nílé lóko lẹ́yìn odi, a kí yín o Mr. Ọládipúpọ̀ fún iṣẹ́ pàtàkì ribiribi tẹ́ ń ṣe, tẹ́ dẹ̀ ń kó lórí ọ̀rọ̀ Odùduwà nation yìí. Mr. Ọládipúpọ̀ Bákàrè, iṣọ́ máa jìnnà fẹ̀yìn náà o, ọdún á jìnnà síra wa o. Àwọn ọmọ tó da wọ́n á gbẹ̀yìn ẹ̀yìn náà bẹ́ẹ̀ ṣe gbẹ̀yìn ìyá yín o. Ìyẹn ni ti ìyẹn. Hello Kọ́lá. Hello mummy. Ẹ kalẹ̀ mà, orí ètò láwa, ẹ fẹ́ bá wa dá sétò. Bẹ́ẹ̀ni ọ̀gá bá yín dá sétò ni o. Ẹ̀jọ̀ orúkọ mi ni Isaac Ojo láti Munchi. Bẹ́ẹ̀ni ẹ ra mà. Ẹ kú ètò ní mà. A ti gbọ́ àwọn ọ̀rọ̀ tẹ́ sọ yẹn because bẹ́ẹ̀ náà ṣe ń ṣe àwa náà tún ń sọ fáwọn èèyàn bẹ̀tẹ̀. Nǹkan tí èmùsẹ̀ ẹnìkan mo kọ́ ti fóònù gan mọ́lẹ̀ lẹ́ẹ̀kan tá a jọ ń sọ̀rọ̀ pé Oòduà pé àwọn Yorùbá fẹ́ dá dúró. Bẹ́ẹ̀ gbogbo effort wọn náà wọ́n ṣàní pé àwọn Yorùbá ṣàyà sí pé Oòduà ní wá sí ìmúṣẹ. Bẹ̀tà wà lẹ̀ mílẹ̀ sọ fún wọn pé mo ló máa wá sí ìmúṣẹ. So gbogbo àwọn ọ̀rọ̀ tọ́dẹ̀ wá ń sọ yẹn ó jẹ́ pé bẹ̀tẹ̀ tọ́lọ́ ló máa ṣẹ ná. Nǹkan tèmi fẹ́ nǹkan tí mo lè fà sọ níbẹ̀ gangan wọn nìyẹn. Ìkọ́ bẹ́ẹ̀ ṣe sọ látẹ̀kan yẹn irú olúwayé Wàsíù tẹ́lẹ̀ ń dárúkọ tẹ́ ń pè ní kíní orúkọ ẹ̀ máa pè ó fi mọ́jọ́ oko ọjọ́ kan tóun sọ pé òun gan jẹ́ ẹ̀ ó fi mọ́nà ọmọ kékeré ni ó parọ́ ní gbogbo owó jẹ́ ń ṣe tó ń ṣoògùn kiri ọjọ́ kan orí àsunkù ọjọ́ yẹn náà dì kan lẹ́nìí òun náà ó wà lọ́ra àwọn tó ń jáwé síná pé ilẹ̀ Yorùbá yẹn pé kò ní wáyé jẹ́ ní dìbàjẹ́ ní gbogbo wọn wọ́n dúró ti Tinubu ọ̀kọ̀ọ̀lọ́mọ náà dúró ti Tinubu àwọn ló ń gbowó lọ́wọ́ bàbá yẹn owó tí bàbá yẹn bá pa á fún ọyá ẹ lọ ṣe kan bílẹ̀ ẹnìkan ti jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn pé kán wá lọ sọ bọ́n ṣe pa Fúṣọ́ William because Fúṣọ́ William ó kàn tẹ́sì pẹ̀lú ńgbà yẹn náà ni ó ní wíìs Tinubu ọjọ́ tó sọ pé wíìs Tinubu mo wà ní Lẹ́kí gbà yẹn ọjọ́ kẹta ìnú wa lọ pa bàbá yẹn nílé so now àwọn ọmọ kan ti jáde báyìí wọ́n ní kí Tinubu kó wá analyse bí màá yẹn ṣe kú so àṣírí wọn ti tú sí gbogbo àgbáyé ẹ̀dí kan tó ṣẹlẹ̀ gbogbo àwọn ọmọ Yorùbá tó kù tó hàn tí ì fiwọ́ sí ilẹ̀ Oòduà yìí ká fàdúrà tó máa ká gbàdúrà àwọn náà lè bá wa fọwọ́ sí because èrò wọn pọ̀ ó pọ̀ nǹkan tí mo ní kí n tí mo rí láti sọ nìyẹn. ẹ ṣé gan ni thank you very much sir God bless you sir. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi anybody tẹ́ bá ti sọ̀rọ̀ Odùduwà nation fún yálà nílé lóko lẹ́yìn odi níbi iṣẹ́ abẹ́jọ́ ń gbélé abẹ́jọ́ wà nù group abẹ́jọ́ wà ń club tí ò bá ti lọ́wọ́ sí tí nǹkan tẹ́ ń wí òye
ẹ má fi ṣèbínú, ẹ má bínú, kó padà yé ni. Ẹ̀yin ló yé, kò yé ni. Nǹkan tẹ́ ń sọ ò yé ni, kò fi ṣèbínú, wàláì kò yé ni. Kò yé. Mo dẹ̀ rí pé púpọ̀ nínú wọn ni wọ́n ti sọ̀rọ̀ ìtínú pé nǹkan rere ò lè jáde láti ibẹ̀ yẹn. Wípé Odùduwà kò lè ṣe é gbà, púpọ̀ nínú wọn náà ti believe ẹ̀. Ẹ̀yin ẹ má waste energy yín, ẹ fi wọ́n lẹ̀. Tó bá tó àsìkò, kò sí ẹ̀yin kọ́ lẹ máa lọ bá wọn, àwọn náà máa wá join. Hello, caller from US. Hello, caller. Hello. Ẹ sọ̀rọ̀ náà, a ti gbé kọ́ yín láti ẹ̀kọ́ èdè dákẹ́. Hello. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín lẹ́yìn èèyàn mi. Ẹ má rò pé kàn yín sí kéèyàn jókòó máa rojọ́. Ẹ má rò pé bóyá mi ní iṣẹ́ wà jaburata. Bọ̀ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé ìfẹ́ àwọn èèyàn mi òun ló jẹ mí lógún. Tẹ́ bá ti pè ẹ make sure pé ti ready láti gbé call. Kò wá ń ṣe pé kẹ́ pè ká gbé call yín kẹ́kàn dákẹ́ lọ ẹ listen sí nǹkan tí mò ń sọ at the same time ẹ ń pè mí. Ẹ wọ́n lè fi ṣe bẹ́ẹ̀. Hello from Germany. Hello. Hello, ẹ kálẹ́ o, ẹ bá wa dá ṣètò. Hello. Hello, ẹ kálẹ́ ṣe fẹ́ bá wa dá ṣètò ni. A fẹ́ bá yín dá ṣètò ni o. Ẹ sọ̀rọ̀ ní ìṣẹ́jú méjì. Okay, ẹ ṣé. Sister Dara, ẹ ṣé gan. Ọlọ́run á gbé wa. Àmì Odùduwà wa náà á gbé wa lágbára Ọlọ́run. Torí mò ń ṣàlàyé fáwọn tajẹ jẹ́ ọmọ káàárọ̀ òjìrè tajọ wà níbi iṣẹ́. Ìfà gbogbo wọn náà wọ́n ń gbìyànjú láti jẹ́ ń kọ́ pé wọ́n máa darapọ̀ mọ́ ti Berlin náà fẹ́ darapọ̀ mọ́. Okay. Ṣé ń dáhùn? À ń gbọ́ yín, ó wà okay. So and then kẹ́rí kíní tẹ wá play lálẹ́ yìí yẹn Wàsíù Àyìndé tẹ play yẹn alábòsíà ni Wàsíù Àyìndé. Kò yẹ kẹ́ play ẹ̀ rárá torí òun náà wà nídìí ìbàjẹ́ yìí. Ó dẹ̀ tẹ̀lé Tinubu. Ẹ mọ̀ pé gbogbo nǹkan tó ṣe náà tó ṣe lẹ́kọ̀ọ́ ó ṣe yánmayànma débi jẹ́ pé ó wà fẹ́ tẹ̀ à ń bọ̀dé. So ó yẹ kó sọ̀rọ̀ bọ̀dí tó nǹkan pé nǹkan ìjẹkújẹ tó ń jẹ lábẹ́ bàbá yẹn kò lè sọ̀rọ̀. Òun náà ò fi ọwọ́ sí pé ká dá dúró torí ibi tí Tinubu bá lọ lòun náà máa lọ. Ṣọ́rọ̀ mi yé sìn. Ìyẹn kan Ọlọ́run púpọ̀. Tẹwárí ẹlẹ́ẹ̀kejì tí Àjùmọ̀bí tí Ògùn former Ọ̀yọ́ state governor. Ẹ wo gbogbo nǹkan tó ń ṣe káàkiri. Jẹ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn lẹ́yìn kan ṣe. Mo try láti gẹ́ẹ̀tì kíní yín tẹ ṣe ní ṣèjẹta ni àbí tíjọ Sunday tí broda Koiki tán sọ̀rọ̀ wípé ọmọ kékeré ọmọ tí ò tí ì pé 1 year ní Nàìjà tí ò tí ì pé 1 year wípé lọ́ọ̀sìpítù bóyá ní nǹkan kan ló ṣe wọ́n ní wọn ò fẹ́ gba ọmọ yẹn wọn ò fẹ́ tọ́jú ẹ̀ ọ̀ǹtì ìgbà tán wá owó tó broda Koiki wá sọ̀rọ̀ gan pé tábà gbọ́ owó náà gbówó náà gan kò wọ 10,000 naira you can imagine. Ẹ wá ṣe bẹ̀rẹ̀ grand ẹgbẹ́ èsì síbẹ̀ ẹgbẹ́ ṣíà síbẹ̀ ṣé òṣìkọ́ náà ara bí yẹn ṣe òṣì ní gbogbo ara bí yìí ṣe náà ẹ wo nǹkan tó ṣe náà ńgbà tó wà ní gọ́vnọ̀ tó há owó skul ọmọ ẹ wo ńgbà tí bẹ̀rẹ̀ sí Ṣèyí Mákindé débẹ̀ sí ó já wálẹ̀ ṣé ńgbà kan já wálẹ̀ ṣé ọmọ ò lọ sí skul. I don't know bí àwọn leader abọ́ ṣe ń ronú. Àwọn náà ṣe wà especially àwọn governors yẹn wọ́n láwọn náà gbàgbọ́dé fún wa jù torí ọmọ yìí pé tá a bá padà gbọ́ Odùduwà gbogbo ayé rádaràda tí wọ́n ń jẹ kò lè padà ṣẹlẹ̀ wọn ò fẹ́ ká gbà. Wọn ò nílè rí jẹ nǹkan tó ṣe dúró lórí ìbàjẹ́ nìyẹn pé ká má lọ torọ́ mọ̀ pé tá a bá dá dúró kò sí gbogbo wa ti lajú so gbogbo nǹkan tó ń ṣe yẹn wọn ò nílè rí ṣe lábẹ́ ńgbà tá a bá ti sí lábẹ́ Haúsá mọ́ so abẹ́ ara wa la wà. So ìwọ tó bá fẹ́ jẹ nǹkan kan sìn bóyá kó gbé Ògùn sílẹ̀ ní kó fi búra tó bá fẹ́ jẹ bóyá kọ́mọ́ kan ṣẹlẹ̀ lásán wọ́n máa gbé Ògùn sílẹ̀ wọ́n máa fi búra. Bẹ́ẹ̀ni
bó ṣe máa jẹ́ nìyẹn ìwọ tó bá wá fẹ́ mu omi Ògún kó o fẹ́ kówó jẹ kógùn pa ẹ́ bó ṣe máa jẹ́ nìyẹn ọ̀rọ̀ àfi bíbélì búra kọ́. bẹ́ẹ̀ ni ìwọ tó bá jẹ́ bíbélì tó bá jẹ́ kírísítẹ̀nì yẹn wọ́n á fi bíbélì tó bá dẹ̀ jẹ́ kí Ògún náà máa fi búra lẹ́sẹ̀kẹsẹ̀ ìṣọ̀pọ̀nà tẹ́ pé kójò máa rọ̀ lásán ó máa fà wọ́n ya ni. ara nì. ẹ wo China ń bẹ̀ yẹn ṣebí ẹ wo China ń bẹ̀ yẹn common 10,000 owó wọn lásán wọ́n ní anybody wọn báwo náà yẹn ń pè wọ́n náà ẹni ìjọba wọn tó bá kàn kó 10,000 owó wọn jẹ lásán wọ́n máa sú ẹ̀ sí kóòtù ní 10,000 ní ìmọ̀ owó tán ná 10,000 China money tán bá ti kó jẹ báyìí tí anybody inú wọn bá ti kó jẹ wọ́n máa sú ẹ̀ sí kóòtù ní ẹ wá wo 10,000 nínú bílíọ̀nù táwọn ní Odùduwà nation bó ṣe máa jẹ́ nìyẹn wọn ò fẹ́ nítorí ẹ̀ wọ́n mọ̀ ipá yìí ò ní gbà wọn ò náà ṣe lọ́wọ́ sí i gbogbo bó ṣe ń pa àwọn ọmọ ọlọ́mọ káàkiri tán fún àwọn ọmọ ọlọ́mọ ṣòwò torí owó torí pé kán lè ní star ìyẹn oníṣẹ̀lẹ̀ ṣé ìgbà tíṣẹ́ bá wà ó wá kù sọmọ tó bá fẹ́ ràrìn nù ń tiẹ̀ tíṣẹ́ bá ti wà tí gbogbo nǹkan lọ bó ṣe yẹ kó ṣe lọ kí ló fẹ́ wá lọ sódò èèyàn kan tó máa mú star ẹ̀ tá mú gbogbo ògo ayé ẹ̀ tá gbà tá fi ṣe titi wọn. ẹ ṣé jàre bàbá ẹ ṣé gan ni. Yes. Ẹ máa bẹ́ tó lọ. Ẹ ṣé gan ni, thank you very much. Ṣé rí ní October 1st rally gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbọ́ mi nísìnyí mo bẹ̀ yín ní ẹ̀yin tẹ́ tún máa wo fídíò yìí later ẹ jáde àgàgà nílùú Nàìjíríà kò yẹ kó jẹ́ irú yín ní Nàìjíríà tó bá náà celebrate independent kò tọ́ sí yín ẹ̀yin Nigerians ẹ lójú ẹ ní inú ẹ lè ronú mọ́ òye yín ti yòrò ẹ̀yin kọ́ irú yín kọ́ ló celebrate Independence Day 60 years of Nigeria nothing to prove nothing to show for it ẹ̀yin tó yẹ kó jẹ́ pé lójú òní aṣọ ọ̀fọ̀ ló yẹ kẹ́ wọ̀ ṣé ti mọ̀ pé ẹ má bínú kọ́lá yẹn jẹ́ sáré ṣàlàyé kínní ṣé rí ẹ̀yin èèyàn mi ní Nàìjíríà àti káàkiri àgbáláyé tẹ́tí máa celebrate independence ní ọjọ́ October 1st ní ìdá ti celebrate Nigeria has disappointed you as a country àti rodiran parent yẹ ìwọ gan ìyà from generation to generation ìyà yẹn ti ń wá o lè ṣe rí many of our youth of nowadays wọ́n ti rò ó pin ipe ìran mẹ́ta òun tó ṣì bàbá wọn ìyà ìyá wọn ìyà bàbá wọn ìyà náà tún ti bẹ̀rẹ̀ lórí wọn làwọn náà ṣe máa mú ọkàn wọn wá jù sẹ́yìn ipe nǹkan tó bá gbà náà máa fún wọn kí ẹ̀kan gbéyàn ṣòwò kówó ṣáà ti dé they don't care. mo wá ń sọ fún yín ni wípé ẹ̀yin èèyàn mi come October 1st kí ni nǹkan tẹ́ fẹ́ celebrate as Independence Day as Nigeria at 60 mo bi yín ni ṣó mi lẹ ní tẹ́ fẹ́ celebrate kí ló ṣe yín gangan náà ẹ̀yin lẹ sọ wípé tẹ́ ẹ bá protest wọ́n á mú yín tí ẹ má pè mí sí orí the other line ẹ jọ̀ọ́ èèyàn tó ń pè mí láti Italy sí the second number orí nọ́mbà kan yẹn ni kẹ́ pè mí sílẹ̀ ni ṣe rí ẹ̀yin tẹ́ máa ń sọ pé kíní ní October 1st ẹ dìde kẹ́ bọ́ síta omi Nigeria at 60 kò sómi iná Nigeria at 60 kò sí iná ọ̀nà Nigeria at 60 kò sọ́nà kò sí health center kò sí kankan kò sí safety kò sí anything then kí ló wá wù ẹ́ lórí as a Nigeria citizen tó o ṣe sọ pé tó ṣe rò pé ọjọ́ yìí ṣe ló yẹ kó káṣọ wọ̀ kó wá tún mú owó kékeré tó wà lọ́wọ́ ẹ̀ tó yẹ kó o fi jẹun wàá wá gbé lọ sí studio wàá tún ní kó máa yà ẹ́ torí o wọ white green ó fẹ́ celebrate country tí ó celebrate yẹ country tí ó mọ̀ bóyá ó ti ẹ̀yìn exist láyé country tó jẹ́ wípé tí wọ́n bá ṣe dáadáa bọ́n ṣe dáadáa hàn bí ẹ̀dá bẹ́ẹ̀ kó bọ́ síta kó wá challenge kó sọ pé náà nǹkan tán ṣe yóò dáa ṣé ti owó epo tí wọ́n kún tán fi kún owó epo tí ò rówó repo tí gbogbo nǹkan dùn wọ́n gógó òun ní inú ẹ̀ ló yẹ kó ti káṣọ wà láì ní tìjú ara ẹ̀ inú ìyẹn ló ń dùn mọ́ ìyẹn nínú ẹ̀ fi dùn tó ṣe rò pé 20 October 1st ó fẹ́ celebrate Nigeria Independence Day at 60 ṣé owó epo tó lọ sókè ni àbí iná tó hàn fún ẹ tó rí lò tí wọ́n tún increase owó ẹ̀ ó tún rí lò náà ìyẹn ló wo ẹ lórí ni tó ṣe jẹ́ wípé ní October 1st o ní láti bọ́ síta kó wá celebrate. Hello my caller from Italy. Hello, good evening, ma. Good evening, mo fẹ́ bá yín dá sétò ni. Ẹ bá wa dá sí ẹ káàbọ̀. About this Odùduwà and this Mr. Tinubu. Bẹ́ẹ̀ni. Ṣé rí bàbá Tinubu yẹn tí ò bá ń jẹ́ àwọn bàbá OBJ Ọbásanjọ́ that made him to be a politician
And at the end of the day, this man wants to hold the whole Nigeria. Ó ti ń da gbogbo ilẹ̀ Yorùbá rú. He wants to become the sole owner. And tó sọ pé òun ní owó ju a whole of Osun state. Who was Tinubu tẹ́lẹ̀tẹ́lẹ̀? Ìyàwó ẹ̀ tó wà ní Senate. She can get up and insult a lot of people. Tinubu ti wá sọ̀rọ̀ ẹ̀ di king god. Ṣé à ń gbọ́ mi mà? Ó yé mi, à ń gbọ́ yín. À ń gbọ́ yín o. Ó sọ̀rọ̀ ẹ̀ di king god. Ṣé rí Mr. Ambode yẹn? That man did a lot for Lagos State. Just because pé ẹni tó ń bá anybody tó ń bá ṣàfẹ́, ó ti wá sọ politics di private property yẹn. Especially ní Lagos State yẹn, ó rí wọn kó sí kòtò mi ìrírú ẹ̀rí. Ẹ̀yin ọmọ Èkó. Ó ti sọ di private property yẹn. Gbogbo àwọn ọmọ Èkó wọ́n ń bẹ̀rù ẹ̀ ni. And he's aiming to become the president of Nigeria. Ẹ̀yin ò rí nǹkan táwọn Edo State ṣe fún ni. That is where ibi táwa Yorùbá tá ti máa jí nìyẹn Yorùbá ronú. Àǹtí yóò dẹ̀ tún jẹ́ ìrántí. Ẹ̀sìn rè international ẹ̀sìn. Mi ìrírò èrí kéèyàn lọ sí ìlú òdìkejì kó lọ ṣẹ̀sìn wálé. Ṣẹ̀sìn ráyọ̀. Ẹ̀yin ò rí pé he has become the sole owner. He was the one that sold Buhari to the Yorùbá. Bẹ́ẹ̀ni. This man has no respect. Tó bá pẹ́ ìgbóhùn tẹ́ ń ṣe nǹkan ni àwọn Ọbásanjọ́ ṣe. Ẹ mọ̀ pé Ọbásanjọ́ òun gangan ló kọ̀ sí gbogbo wàhálà kí irú Tinubu yẹn. Ẹ wo ìgbà tí MK Abiola gbogbo wọn yẹn they were in politics. This people dey help people. Kò sí àgàràdà tó ń ṣẹlẹ̀ Nàìjíríà lẹ́nu yìí. Àwọn cultists, ritualists, there was nothing like that. Tinubu has never helped anybody. Tinubu gbé sí a particular position in politics or whatever he does for you, ó máa become your God ni. Ẹ wo nǹkan tó tí Nàìjíríà wá dà, ojú ń tì wá pàápàá. In fact, wọ́n ti ń lé wa kiri. Àìlọ́lé gan gbogbo ìlú náà ti ń lé wa ń sìn, ṣé kò ti wá tán? Ìgbà tó ti wá ń lé wa kiri ìlú sí gbogbo wa ní ṣọ́ọ̀ṣì náà ni gbogbo wa máa padà lọ. Ẹ lè lọ invest mọ Èkó pátápátá ohun Èkó gidi gan lèmi. Èkó ti di ti Tinubu. Ó mà ṣe o. Àwọn lè gbọ́ ṣe àwọn dẹ̀ worship ẹ̀. Ó ti sọ rẹ̀ dọ́lọ́. Àní nǹkan tó àní just ìgbà tí Ọbaṣẹ́kì wí nìyí. Mi ò lè sùn, mò ń jó ni. Ọkọ mi àtàwọn ọmọ mi wọ́n bi mí pé kí ló ṣẹlẹ̀. I'm 56 years old. Classmate mi ni Ambode. His father was my class teacher at St. Jude's School Èbúté Mẹ́ta. Èmi àtẹ̀jọ́ wa kíláàsì bàbá ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni o, wọ́n ti lọ́mọ Tinubu ló máa di next governor ní Lagos State, Deji Tinubu. Wọ́n dẹ̀ ti ń gbé pósítà ìkiri sìn Deji Tinubu for 20. Kò dẹ̀ ń ṣọmọ Èkó. Ẹ̀tẹ̀ bá wo history àwọn Tinubu yẹn, ọmọ Abẹ́òkúta Ogun State, Abẹ́òkúta ni wọ́n. Ìrágbìjí àbí ṣé Ọ̀rágbìjí àbí Ìrágbìjí ibẹ̀ náà ti wà, wọ́n ń ṣọmọ Èkó. Bó ṣe wá gba ilẹ̀ mọ́ èèyàn ọmọ onílẹ̀ lọ́wọ́ ní òpadà yẹmi sí gbogbo yín wá ń wò ṣé ẹ̀ lè dìde kẹ́ bèrè nǹkan yín ni. Arìndì ní gbogbo wa ẹbú wa dáadáa o, arìndì ní wa o. Arìndì ní wa. Bàbá ti fún wọn ní small change lẹ́kọ̀ọ́ ní Lagos State yẹn. Ẹ wo ọba òfin. Ní gbogbo wa respect. Tinubu ti sọ di rádaràda. The other day Ọọ̀ni ọ̀fífẹ́ wọ́n lọ Ọọ̀ni ọ̀fífẹ́ lọ sí ìwúyè ọba kan kí náà pe ọba yẹn. Tinubu jókòó ibi tí Ọọ̀ni àròlé. Bàbá mi Ọọ̀ni kábíyèsí bàbá àròlé Oòduà ọmọ ọkọ mo súnmọ́ bá níwọ̀n ìgbèjẹ bàbá mi gbogbo àwọn ọba pátápátá ìdílé máa ń sọ sórí yẹn àti ìgbàwà ṣe ta ṣe mọ̀ pé Oòduà ló fún àwọn ọmọ ẹ̀ àwọn the crowned king in Yorùbá land àwọn ọmọ Oòduà ni ó fún gbogbo àwọn ọmọ ẹ̀ ní kingdom tiwọn Aláàfin gbogbo Aláàfin is the first son ó wá kú last born ibi tí bàbá Oòduà tó ti ṣe ọmọ tí bàbá láìkì jù ní ìgbà tí gbogbo wọn wá ń bi kékeré pé bolo máa jókòó sí ìgbà tí bàbá díẹ̀ kú bàbá sọ pé kí kékeré jókòó sórí tróònù that means nǹkan tí Ọọ̀ni ọ̀fífẹ́ fi jọba lórí gbogbo àwọn ọba nìyẹn. ó lọ kéré sí bọ́tì bàbá Oòduà bàbá wa ìṣẹ̀dá wa. Ó mọ̀ nǹkan tó ti sọ ọ wá fi kékeré sórí ṣúù rẹ̀ ìyẹn wá jọba
wá jọba ẹni tó ti jókòó sí ipò bàbá ó ti di bàbá lórí àwọn ẹ̀gbọ́n ẹ̀ nìyẹn. ìyẹn ló tún pé ní àròlé Oòduà. that is our history, that is ohun Tinubu yẹn rádaràda. It is not the only bó ṣe kéré ni ó yẹ kó respect origin, ó yẹ kó respect the school of Oòduà. Kò ṣe. Ẹ̀sìn ni ṣẹ̀mẹ́ pé tí èèyàn bá ti rí rẹ̀ tó ti ń jọra ẹ̀ lójú níwájú Ọlọ́run máa ń yèyé èèyàn bẹ́ẹ̀. Ọlọ́run dẹ̀ hate èèyàn tó bá ti ní ìgbéraga láyé ó lè súnmọ́ tó o bá gbé ara ẹ̀gàn Ọlọ́run á rẹ̀ ẹ́ sílẹ̀. Bàbá Tinubu ti ń ríra wọn bí Ọlọ́run wọ́n fẹ́ sọ Ọlọ́run wọ́n fẹ́ sọra wọn jọ Ọlọ́run máa wà ní Yorùbá lọ́wọ́ ká má rí Jésù wí. wọ́n ṣe wà yẹn sí ó fẹ́ òǹdí ó lọ fẹ́ Yorùbá land gbogbo owó wà lápò ẹ̀. ìṣèlú ìyàwó òkú dínàmàdáyé ní ìgbà kan tí dínàmàdáyé dínà wà lọrin ní ilé wọn ní bodilon ó ìyẹtẹ́jú oṣó gbogbo nǹkan tí àwọn Jákàndé ṣe fún wa ní Èkó yẹn ó ti di private property Tinubu. wọ́n máa sọ bẹ́ẹ̀ very greedy. wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní gbogbo àwọn property tẹ̀ ní as a Lagosian wọ́n ní gbogbo almost 70%. Bàbá Awólọ́wọ̀ ṣe é lẹ̀ àtàwọn Jákàndé ó ti di property ó ti di gbogbo ẹ̀ tí tẹ́lẹ̀ fún àwọn tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ bọ́bá ṣe nìyẹn then àwọn èèyàn kan wọn aṣọ fún àwọn campaign fún Tinubu aláìlójútì. àti wípé àwọn bàbá mi kan pè mí lénìí baálẹ̀ nílùú Ẹ̀pẹ́ bàbá mi ẹ ṣé o mo kí yín o ẹ ṣé gan ni. ìyàwó ọba Ẹ̀pẹ́ ọ̀rẹ́ mi ni. wọ́n ní ilẹ̀ lẹ́kọ̀ọ́ as a Lagosian wọ́n ní àwọn ọmọ Lagosian gangan wọn ò pọ̀ mọ́ àwọn ọmọ àtọ̀húnrìnwá ló wá pọ̀ jù láàrin Èkó òun ló ṣe jẹ́ kí bàbá Tinubu rí àyè jẹ́ lọ. ọmọ Ẹ̀pẹ́ ní Àbòdè bàbá ẹ̀ àwọn ń gbé ní Kano street àwọn ń gbé ní Lagos street bàbá he was my class teacher Mr. Àbòdè. Akiumi was classmate ní primary four ní St. Jude school Èbúté Mẹ́ta. We were in the same class with his father. A tún lọ sí lesson ilé bàbá wọn. Oh God, it is well. Very nice family ọmọ Ẹ̀pẹ́ ni wọ́n. Ẹ jọ̀ọ́ ìyá mi, Bàbá Jàkó of Ireland, you are welcome. Ìyá mi ẹ jọ̀ọ́ kí ni ẹ rò pé ẹ lè ṣe ẹ lè bóyá kẹ́ bring suggestion díẹ̀ wípé as àwọn Lagosian original ọmọ Èkó kò ń ṣe àwọn ọmọ junior tó ń bí ìlú o. Kọ́ ṣe nǹkan tí àwọn Ẹ̀dó ṣe fún kọ́ kíkì aṣọ lẹ̀ jáde. Kí ló fẹ́ ṣe ń sìn? Unless tọ́ba lè lé kúrò because ó ti own everything. Very greedy man. Ìyá ẹ̀ kú ó fi ọmọ ẹ̀ ṣe ìyá lọ́jà. Ìyàwó ẹ̀ fẹ́ máa control gbogbo senators from APC. Wọ́n dẹ̀ lélẹ̀ tán fi ṣe ìyá lọ́jà yẹn wá wọn ó ló burú bí nǹkan míì bí àpárá wọn ló burú bàjẹ́. Ẹ wo agency ilẹ̀ kẹ́lẹ́ mi tún pẹ̀ wọlé ojàre àti máa sọ̀rọ̀ another time. Thank you very much. May God bless you. Amen, ma. And kudos to you. Thank you, ma. Thank you, ma. Ẹ̀yin èèyàn mi bá ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan ẹ jọ̀ọ́ bó bá jẹ́ pé máa bá mi cut àwọn àárín ibi tí mo ti sọ̀rọ̀ yẹn. Nigerians, what are you celebrating come October 1st as your Independence Day? Ẹ ní oore ọ̀fẹ́ àti celebrate. Kò sí nǹkan kan tó wà lára yín tó ń celebrate ojú òtì yín. Ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin lè máa ṣe pé tẹ́ bá bọ́ síta pé fẹ́ protest gọ́ọ̀mẹ̀ntì federal government wọn ò ní jẹ́ kẹ́ ṣe. Wọ́n á bá yín fa wàhálà wọ́n á gbé yín then ṣé yín ò mọ̀ pé ẹ lè fi sínú action náà ni action nìyẹn lọ́jọ́ yẹn kí n yá yín tẹ́ bá mọ̀ tó bá di October láti September alẹ́ Wednesday ló yẹ kẹ́tì bẹ̀rẹ̀ ẹ má ṣe party wèrè kankan ẹ má lẹ́pẹ́ ń lọ joint kan ẹ̀yàn fẹ́ ṣe karaoke níbì kan olórin kan fẹ́ play níbì kan wọ́n celebrate Independence Day wàá tún mú owó tó yẹ tó ṣoògùn tó ṣe wàhálà rí tó yẹ kó máa manage wàá tún mú owó yẹn wàá lọ celebrate Independence Day kan wàá lọ mú wàá ná jẹ gọ́ọ̀mẹ̀ntì tí ò mọ̀ bóyá ọ̀ráyé wá àbò ti kú àbò òrùn ó ní wọ́n celebrate àwọn tí fi Independence Day celebration sílẹ̀ fún àwọn governors senators all the government officials àwọn ni wọ́n ń jowó Nàìjíríà àwọn àti ìyàwó wọn àtọmọ wọn náà ní kán ran wọn green white kán máa celebrate ẹ̀ lọ́jọ́ yẹn mo bí ẹni dìdìrín ara ẹ kí ló yẹ kó celebrate lọ́jọ́ ẹ kí ló dùn nínú ẹ
tó ṣe believe pé ó yẹ kó celebrate ẹ̀. Ìwọ tí a ní kó kó aṣọ wọ̀, má kó powder, kó máa lọ sí gbogbo ibi tí wọ́n bá ti gbé rally jáde, ipe okay à ń ṣe Odùduwà rally, ó tó gẹ́ ìyà yìí tó gẹ́. Ìwọ wá sọ pé ìwọ kan ó fẹ́ celebrate independence. Ṣé o rí pé ò ní ronú àpòrònú ẹ̀ tí bọ́dọ̀ lọ, ìwọ tó jẹ́ wípé àtijọ́ tó ti jáde BAC holder ni ẹ́ o, ìmí nínú yín master holder ni o. Ríṣẹ́ bàtà yín ti jẹ ìyá ẹ̀ tó yẹ kó máa bọ́ nísìn kó máa fún lóúnjẹ kó máa sanwó ilé ẹ̀, òun ló tún máa ṣe wàhálà nínú omi pure water tó ń tà ló máa fi tẹ̀bà táwa ọbẹ̀ sí tó máa jẹ ipò dídìrín òpónú ara ẹ̀. Àwa sọ pé kó kúrò nínú wàhálà, ó dúró síbẹ̀, ó wá ń wówó kiri tó fẹ́ fi celebrate independence. You should be ashamed of your life. Honestly, mẹ́ẹ̀ tó kàn náà rẹ̀.